the last respect tó yẹ ká fún ẹni tó kú òkú tó kú kalẹ̀ náà ń pè ní mayit ikú tó ń pààyàn náà ń pè ní mautu ṣàwárí janaza òun ni nǹkan tí a máa ṣe fún ẹni yẹn tó máa jẹ́ last respect tó máa fi wọlé sùn fẹ́ni tó ti kú. pẹ̀lú ògo Ọlọ́run tó bá padà yá á wá padà ṣe practical yẹn fáwọn èèyàn yóò lè clear dáadáa bá a ṣe ń ránṣọ òkú ìpele mélòó ni aṣọ òkú tó bá jọkùnrin ìpele mélòó laṣọ òkú tó bá jóbìnrin báwo la ṣe ń faṣọ sí lára báwo la ṣe ń wẹ òkú gangan á wá ṣe practical yẹn inshallah fún wa. ẹni tó ti kú sílẹ̀ yìí a fẹ́ wẹ̀ àwọn wo ló yẹ kó wẹ̀ ẹni àkọ́kọ́ bàbá ẹ̀ the first choice nìyẹn. tí ó bá ní bàbá ńkọ́. ẹni tó kú àṣírí ẹ̀ ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ ló gbọ́dọ̀ mọ̀ gbogbo ẹ fẹ́ wẹ̀ ni o ẹ fẹ́ faṣọ sí lára o àárín àwọn ẹbí ẹ̀ ìwọ àfọ àtàn lọ gbé wá òun ṣe bí wọn òun ṣara wọn ṣùgbọ́n tó gbogbo jẹ́ mọ̀mọ́ àdúgbò àbẹ́jà fa àdúgbò ó wà lọ́nà ojú wọn gbẹ ẹja awẹ̀ wọn rárá o àfi àwọn tó fẹ́ wà mí tán ti fẹ́ wẹ̀ òkú wọn gbọ́dọ̀ ju 2 mẹ́ta lọ èrò kí ń pọ̀ mí tán bá ti wẹ̀ òkú 2 mẹ́ta ó ti tó ṣùgbọ́n tó bá yẹn pé ẹni tó ń ṣe umura àbọ̀ ń ṣe hajj lọ́wọ́ ni tóun fi kú aṣọ ara mi yẹn náà ni wọ́n á fi sìn òun anabi sallallahu alaihi wasallam ó sọ nú ẹgbàá wa kan ó ní ẹni tó bá wù pé kóun kú sí Madina faliyaf'al kó sọ fọlọ́n kọ́lọ́n pa òun sí Madina òun torí ẹni tó bá jẹ́ mùsùlùmí tó ń kírun tó ń sin lọ́hùn tó bá kú sílùú Madina kò ní ṣèṣirò iṣẹ́ tí ó fi wà Jánnà. Adéyínká Àyìndé ọmọ ìyá elépo lọ́jà gbàǹgbà ló kọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ kíkí ni wọ́n mọ̀ kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ́ràn ìkànnì wa dénúdénú torí pé àpọ́nlé báyìí là pọ́n ẹni tí bá ń pọ́nni léélé ẹ̀yin èèyàn náà lẹ pé àbùkù là kan ẹni tí bá ń kanni lábùkù torí pé pọ́nmilé lẹ́gbọ́n Yẹ́misí Ọlọ́run ní kàn yín lábùkù kò ní dá yín dára yín kò ní kan àwa náà lábùkù ẹ mọ share ètò tòní ẹ mọ comment ẹ mọ like àtún rẹ́kọ̀ọ́ tuntun kọ́ yàtọ̀ sí ìta tí ń kọ́ bọ̀ látẹ̀yìn assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. àfàwà ẹ ṣeun ẹ̀mí wa jọ ṣe léyìí délẹ̀ àádẹ́ ẹ̀ bá níbi tó lérè ẹ kí àwọn èèyàn ẹ dárúkọ yín ẹ fàdúrà bẹ̀rẹ̀ ètò bá ṣe máa ń ṣe. tó assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. wa alaikum salam wa rahmatulahi wa barakatuh. àwa náà tún ni àtúndélé ni o ẹ̀yin tẹ́ ẹ jẹ́ onínúure olóríire ẹ̀yin náà láti wá bá o a fi àánú Ọlọ́run fi bẹ lọ́run fẹ́ni kọ̀ọ̀kan yín ilẹ̀kùn àánú Ọlọ́run mọ́ṣá ìbá wa ṣe fẹ́ni kọ̀ọ̀kan yín. àmín. iṣẹ́ ọlọ́ọ̀rẹ́ tá à ń ṣe yìí Ọlọ́run jẹ́ àbámbi tó lérè. àmín. àwẹ̀ wa tá ń gbà ìjílóru wa ìdárunmọ́jú tìláwà Kùránì wa tá ń ṣe Ọlọ́run mọ́ṣá ìgbà gbogbo ẹni bá dà fún wa. àmín. bí gbogbo ayé bá wa ń bẹ nínú ìdùnnú lọ́jọ́ ọdún Ọlọ́run abẹ má fi wá sínú ìbànújẹ́ o. àmín. wala hawla wala quwwata illa billahi al-azim. ọba mi ò ní fara ní. àmín o. kò ní fara ní àwa náà. Allahumma àmín. la ilaha illallah. àmín. wala hawla wala quwwata illa billahi al-azim. àmín. ẹ ṣeun sà ẹ bá ń dárúkọ yín o fún gbogbo àwọn èèyàn. kò yí padà Fatihu Àyìndé Adésínà. òní nígbà àkọ́kọ́ ǹdẹ́ fi Yorùbá pé ó kọ yín Fatihu mọ́tẹ́lẹ̀ pé Fatih lárúbáwá náà lé. àwẹ̀ ti wọra ṣe mọ̀ pé táwẹ̀ bá ti ń sún tó ti já mẹ́wàá tán báyìí ìyá mọ̀ pé àtàntò iyọ̀ ń dùn lọ. Ọlọ́run jẹ́ àárín yín pẹ́ ẹ bàbá ń sọ ti lárúbáwá náà a máa fèdè lu wa náà pé ńgbẹ́ pé a lè gbédè bíi elédè ẹ ṣe ẹ kú gbogbo ìgbà. mo fẹ́ ká ṣàgbéyẹ̀wò nǹkan kan lónìí ọ̀pọ̀ àwọn aráalé pàápàá jùlọ àwa tá a jẹ́ ọ̀dọ́ tá a tó ṣe ń kẹ́kọ̀ọ́ yìí náà ni mo ṣe máa ń pera mi ní akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. a máa ń gbọ́ jànáza lọ́tún ní gbogbo ìgbà jànáza lọ́pọ̀ ìgbà jànáza yìí ṣe ohun tí a wà fàmílíà sí ṣùgbọ́n àwọn kan náà ń gbọ́ jànáza nínú ilé ẹ̀sà kí ni jànáza gangan ní Yorùbá kó lè yé àwọn èèyàn ẹ̀kejì ń bẹ kí ni alukurani sọ nípa jànáza kí l'Ànábì sọ lórí ẹ̀ ìjọ lọ́hún tí ẹ̀ mẹ́nuba jànáza ò ṣe jànáza sà ẹ jẹ́ á gbìyànjú lónìí sà. A'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim alhamdulillah wassalatu wassalam ala rasulillah wa ala alihi wa sahbihi ahlillah. àwọn Yorùbá ní àáfàá tó sọ wípé wọ́n ṣì òun gbọ́ òun náà ti ṣì sọ ni Ọlọ́run ní jẹ́ kẹ́yìn náà ṣì sọ. àmín o àfà tó sọ pé wọ́n ṣe òun gbọ́ òun náà ti ṣì sọ ni. Ọlọ́run abẹ máa gáìdì wa o àmín o máa gáìdì ẹnu wa o àmín Ọlọ́run má ti jà kú báyìí àmín torí èyí tẹ́ ẹ gbé wá lónìí ó báyàn lẹ́rù púpọ̀ inshallah ọrùn tó ń bọ́ bá ti ń níṣe pẹ̀lú jànáza
ikú ẹni tó kú kalẹ̀ ẹni tọ́lọ́run bá ti gbẹ̀mí ẹ̀ kí ni ojúṣe tó yẹ ká ṣe fẹ́ nìyẹn ohun tó ń pè ní jànáza nìyẹn ẹni tó ti kú kò sẹ́mi lára ẹ̀ mọ́ kí ni ìgbésẹ̀ tó kàn. bàbá jànáza ta kan fetí gbọ́ yẹn kì í ṣe kórúkọ èèyàn ló ń jẹ́ bẹ́ẹ̀ kì í ṣe pé bóyá ànáwó kan ló ń jẹ́ bẹ́ẹ̀. èèyàn máa ń jẹ́ jàzáwù èèyàn máa ń jẹ́ jàzá èèyàn gbọ́dọ̀ jẹ́ jànáza. so jànáza ìtumọ̀ ẹ̀ ní Yorùbá ni wípé ojúṣe the last respect tó yẹ ká fún ẹni tó kú òkú tó kú kalẹ̀ náà ń pè ní mayit ẹni tó ti kú ikú tó ń pààyàn náà ń pè ní mautu ẹni tí ikú pa tó wà nílẹ̀ tí ò lè ṣe nǹkan kan mọ́tẹ́mi tí kò lára òun ni mayit òkú. ṣàwárí jànáza òun ni nǹkan tí a máa ṣe fún ẹni yẹn tó máa jẹ́ last respect tó máa fi wọlé sùn fẹ́ni tó ti kú. gbogbo processing yẹn afẹ́ wẹ̀ afẹ́ ṣe gbá ni afẹ́ ṣe kíní kan ni àwọn kan náà ń pè ní jànáza ni. ẹ ṣeun púpọ̀. ṣàwárí jànáza yẹn ó wá ní 4 components tí a pè ní ma tushmalu alayhi al-janaza fil Islam nǹkan tí ó yẹ kí wọ́n ṣe fún òkú nínú Islam torí Islam a máa ń sin òkú ni a kì í ṣe òkú. Islam a máa ń sin òkú ni ìyàtọ̀ wà ń bẹ a kì í ṣe òkú kò papọ̀. a máa ń sin òkú nínú Islam ni a kì í ṣe òkú ṣùgbọ́n àṣà ni ṣíṣe òkú kì í ṣẹ̀sìn àṣà ni ṣíṣe òkú tí Islam ò faramọ́. ẹ̀sìn ni sísin òkú. ẹ̀sìn ni sísin òkú. so sísin òkú yẹn náà ń pè ní jànáza. ó wá ní orígun mẹ́rin. àwọn orígun mẹ́rin ọ̀hún ẹ jẹ́ àgbé ìyẹ̀wò sá. naam orígun alákọ̀ọ́kọ́ tó ní òun ni wípé ẹni tó kú àáwẹ̀. orígun ẹlẹ́ẹ̀kejì tó ní àáfàṣọ sí lára. orígun ẹlẹ́ẹ̀kẹta tó ní àákìrun sí lára. orígun ẹlẹ́ẹ̀kẹrin àásìn. ṣe rí ohun tá à ń pè ní jànáza yìí bá a ṣe sọ pé ó ní igun mẹ́rin yìí ó tún wá ní ó lálàyé nú igun kọ̀ọ̀kan ló lálàyé bó ṣe wá lálàyé yẹn kó lè yé yékéyéké ó tún wá bùkátà sí ká ṣe practical ká put into practice fáwọn èèyàn káwọn èèyàn rí bàbá ṣàlàyé ẹ̀ kí wọ́n tó rí ohun tá a ṣàlàyé torí ohun tá à ń pè ní jànáza ó lálàyé ó dẹ̀ tún ní practical tí ó fi clear ṣùgbọ́n àwọn tí wọ́n bá ti ní idea nípa ẹ̀ wọ́n á ti get ohun tá à ń sọ kódà àwọn ẹlòmíì wà tó yá sí pé wọn ò mọ irú aṣọ tá à ń rán fòkù wọ́n á rán bùbá wọ́n á rán ṣòkòtò wọ́n á rán agbádá ṣé bá ṣe ń ránṣọ òkú nìyẹn gbogbo ẹ̀ náà pẹ̀lú ògbó náà la fẹ́ touch níwọ̀n bá àsìkò díẹ̀ tá a tó fẹ́ lò. ṣe rí igun mẹ́rin ta ní pẹ̀lú ògo Ọlọ́run tó bá padà yá á wá padà ṣe practical yẹn fáwọn èèyàn yóò lè clear dáadáa bá ṣe ń ránṣọ òkú ìpele mélòó ni aṣọ òkú tó bá jọkùnrin ìpele mélòó laṣọ òkú tó bá jóbìnrin ó ti yé nísìnyí báwo la ṣe ń faṣọ sí lára báwo la ṣe ń wẹ òkú gangan a wá ṣe practical yẹn inshallah fún wa tí Ọlọ́run kó jọ kó ṣe nírọ̀rùn fún wa Ọlọ́run sì gbà ní ìbádà fún wa. ṣé wá rí ní àlàyé ohun tá à ń pè ní jànáza Ọlọ́run má ti pa wá báyìí o abẹ́ni Ọlọ́run já dàgbà ká dògbò má ti pa àwọn olólùfẹ́ wa náà báyìí àwọn olólùfẹ́ Adéyínká Àyìndé àtàwọn olólùfẹ́ tiwa náà Ọlọ́run má ti pa ẹnìkọ̀ọ̀kan tiwa náà báyìí torí Ànábì sàsọ́lẹ̀ kan sallallahu alayhi wa sallam Ànábì ní khairukum man tala umuruhu wa hasuna amaluhu ẹni tó dáa jù tó lóore jù nù yín lẹ́ni tó já sí pé ẹ̀mí ẹ̀ gùn gígùn ẹ̀mí ẹ̀ yẹn ó wá jẹ́ lórí dáadáa ó sì tàn sórí dáadáa Ànábì lẹ́ni tó dáa jù. ṣe rí alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni wípé ẹni tó ti kú sílẹ̀ yìí a fẹ́ wẹ̀ àwọn wo ló yẹ kó wẹ̀ ẹni àkọ́kọ́ bàbá ẹ̀ the first choice ni ẹ. tí ó bá ní bàbá ńkọ́. ìyá ẹ̀. tí ìyá ò bá sí mọ́ ńkọ́. yes a wá wá ẹni tó jọjọ́ ọmọ ìyá ọmọ bàbá tó bá jọkùnrin ni a wá ẹni tó jọmọ ìyá ẹ̀ lọ́kùnrin àbọ̀mọ̀ bàbá ẹ̀ lọ́kùnrin tó bá jóbìnrin ni a wá ẹni tó jọmọ ìyá ẹ̀ lóbìnrin àbọ̀mọ̀ bàbá ẹ̀ lóbìnrin. tá a bá wá rí kan nu ọmọ bàbá lọ́kùnrin àti lóbìnrin tó jẹ́ pé ẹni tó wà nílẹ̀ yìí ọkùnrin ni a wá wá ẹni tó jẹ́ àbúrò bàbá àbẹ̀gbọ́n bàbá àbẹ̀bí wọn kan tó jọkùnrin tó sì nímọ̀ nípa bá ṣe ń wẹ òkú. ìpele ni ìpele kì í ṣe pé ẹpẹ nìkan wá ládùúgbò. ẹ lọ pa àfa wa ìyá bàbá lágbájá ti kú àfa àbáwo kì í ṣe iṣẹ́ àfa ní káfa wẹ̀ kú o kò sínú iṣẹ́ àfa o. ṣùgbọ́n àwọn àfa ni wọ́n ti ṣẹ́ yẹn sí lọ́rùn ní ìsìn. àwọn àfa náà fẹ́ gbà ní. wọ́n fẹ́ gbà ní. ohun wọn kí wọ́n gbà ní. ohun wọn ni nítorí wípé ẹni tó kú ọ̀kàn ẹ̀ ò ní asẹ́ ìsẹ́ni tó kú yẹn. ẹni tó kú àṣírí ẹ̀ ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ ló gbọ́dọ̀ mọ̀
gbogbo ẹ fẹ́ wẹ̀ ni o ẹ fẹ́ faṣọ sí lára o àárín àwọn ẹbí ẹ̀ ìwà àfọ àtàn lọ gbé wá òun ṣe bí wọn òun ṣe ara wọn ṣùgbọ́n gbogbo jẹ́ mọ́mọ́ àdúgbò àbẹ́jà fa àdúgbò ó wà lọ́rùn ọjọ́ gbọ̀ngbẹ́ ẹja awẹ̀ wọn rárá o àfi tí ẹni ẹ bá sàsọ́ọ́lẹ̀ nínú wàsọ́yà tó kù mọ́ sọ́nìgbà ẹjọ́ tí n bá ti jáde láyé o àfa báyìí mo fẹ́ kó wẹ̀ mí àfa báyìí mo fẹ́ kó kírun sí mi lára. kì í ṣe táwọn àfa máa ń ṣe pé òkú wa ni. ṣe rí ìṣesí yẹn ta ló kú ẹ ìwọ gangan fúnra ẹ tó ń sọ pé òkú wa ni òkú ta ni wọ. òun gan òkú Ọlọ́run. so ṣe rí àwọn nǹkan yẹn wọ́n máa fi ń gba àyè ni wọ́n máa fi ń gba àwọn ẹ̀tọ́ kan ni kì í ṣe pé ó ní ṣe pẹ̀lú ẹ̀sìn. àgbọ̀yé bàbá. wọ́n máa fi ń gba ẹ̀tọ́ kan ni kódà ẹni tó kú lè sàsọ́ọ́lẹ̀ wípé tí n bá kó ẹni báyìí ni kó wẹ̀ mí ẹni báyìí ni kó kírun sí mi lára ó ti yé nísìnyí tán dẹ̀ wípé ẹni tán sọ yẹn àfa dáadáa ni tó bá dẹ̀ ti kú ẹni yẹn náà nìkan ẹ lọ wá kó ṣe àwọn nǹkan yẹn fẹ́ nìyẹn ìhun tó fẹ́ nìyẹn kódà káfa wà nú ẹbí wọn káfa ajá burú ẹ̀ tán bí le tó bá jẹ́ ń gbà sọ́ọ̀lẹ̀ tó sọ́ọ̀lẹ̀ ní tí gbogbo wọn dẹ̀ ti fi ti gbọ́ngbà tó wà láyé ẹni yẹn náà ni ṣẹ̀wá rẹ̀ ni tó bá jẹ́ àfa nú ẹbí wọn yẹn òun kẹ̀tẹ̀ máa kún ẹni yẹn lọ́wọ́ ni á kún ẹni yẹn lọ́wọ́ wọn á jọ ṣe kò ní dáadáa torí àsọ́ọ̀lẹ̀ ti wà ṣùgbọ́n kò wá sásọ́ọ̀lẹ̀ ẹni tó kángun sókù tó kú yẹn ló máa wẹ̀ ẹ́ ní ṣókí ẹni tó kángun sí lẹ́jẹ̀ ló máa wẹ̀ ẹ́ yálà lọ́kùnrin àbí lóbìnrin tó bá jóbìnrin obìnrin lẹ́wà tó jẹ́ ẹni tó kángun sí tó bá jọkùnrin ọkùnrin lẹ́wà tó jẹ́ ẹni tó kángun sí ó lè jọmọ ó lè jẹ́ gbọ́n ó lè jẹ́ àbúrò ó lè jẹ́ ẹbí tó jẹ́ alájọṣe dáadáa ni wọ́n. ó clear kò dàrú sà. bó ṣe jẹ́ nìyẹn alákọ̀ọ́kọ́ nìyẹn ṣàwárí èyí tó tẹ̀lé ń bẹ̀ òun ni wípé àwọn mọ́ṣáláṣí máa ń wà tí wọ́n máa ń ṣètò ibi náà ti máa ń wẹ òkú wọ́n máa ń kọ́ mọ́ mọ́ṣáláṣí kó tó débẹ̀ yẹn ṣe mọ̀ pé àwọn tó kángun sókù la sọ tá a bá wá rẹ́ni kankan tó mọ̀ wẹ òkú wẹ̀ nu gbogbo wọn a ṣe wá àfà tá a dẹ̀ fẹ́ wá yẹn ẹ screen ẹ̀ kò ní jáfà tó máa ń jábọ́ kò ní jáfà tó yẹn pé yóò ráṣìírí òkú yín yóò ráṣìírí bàbá yín yóò máa fi ṣe wáàsí òun náà máa fi ṣe wáàsí kò ní jáfà ẹ ti wò ń gbé àfẹ́ eléyìí ṣó mọ ọ̀rọ̀ sọ ṣó mọ ọ̀rọ̀ tọ́jú ṣé kì í ṣàfà tí máa ń sọ̀rọ̀ ṣàwùṣàwùṣàwù ṣó ti yé wa nísìn gbogbo àwọn nǹkan tó máa ń wò má fà lára nìyẹn. tó mọ̀ sí pé òkú gan àṣírí ni lọ́tọ̀ tó bá kú tán. àṣírí ńlá ni ó wà nù kan tó tí ìtumọ̀ tí jàǹdà kó sínú náà nìyẹn bíbo àṣírí ẹni tó kú báwo la ṣe fẹ́ bo àṣírí ẹ̀ tí ó fi lọ bọ́ lọ́hùn táṣírí ẹ̀ ò dẹ̀ gbọ́ lọ tú torí bí yẹn bá fi bo àṣírí ẹ̀ tó fi lọ bọ́ lọ́hùn ẹni tó ráṣírí ẹ̀ tí ò tú tóun náà fi lọ bọ́ lọ́hùn àṣírí ẹ̀ náà ò ní tú. Ọlọ́run pàtàkì bíbo àṣírí wa púpọ̀ ìgbà yẹn ló ṣe wá kan àfà tí ó dẹ̀ láṣírí ni kì í ṣàfàṣà bí àfà gidi kọ́lọ́n ṣáà náà láfà gidi àwa ṣe ń kéwú bọ̀ ni kọ́lọ́n jọ kó ṣáà náà láfà gidi kó sì jẹ́ àwúlò fún Islam kó jẹ́ àwúlò fún Islam kó sì lè àwúlò fúnra wa náà kó jẹ́ àwúlò kó jẹ́ àfi ìmọ̀ yẹn fi wúlò fáwọn èèyàn kó sì gbà ní bàdà lọ́wọ́ wa. gbogbo àwọn tí wọ́n bá láníyàn àti kọ́ mọ́sálásí Ọlọ́run ó kún gbogbo yín lọ́wọ́ o owó èmi náà kémi náà kọ́ mọ́ṣáláṣí o Ọlọ́run jọ kó ṣe nírọ̀rùn fún wa o kó sì gbà ní ìbádà o tẹ bá ti ń kọ́ mọ́ọ̀sì nísìn ẹ máa kọ́ àyè tán ti ń wẹ òkú sí ó ṣe pàtàkì púpọ̀. torí bẹ́ẹ̀ ṣe sọ ní ìsìn mo wá ṣàkíyèsí àwọn mọ́ṣáláṣí ìgbàlódé ìsìn kì í sábà sí bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ o. kò ń síbẹ̀ kò ń sí kì í fi ó yẹ kó máa wà ń bẹ̀ torí òkú mi lè wà tó já sí pé a ní mẹ́bí ẹ̀ ó lè wá ṣiṣẹ́ kàbí kó wá gbé níbẹ̀ yẹn tíyàn dẹ̀ máa mọ̀ lú ẹ̀ àbí kíyàn mọ̀ lú ẹ̀ kíyàn máa mọ̀ àwọn ẹbí ẹ̀ kan tàbí òkú mi wà tí pé àwọn àfà mọ́ṣáláṣí náà gbé wá ẹ bá wa ṣe bíbàṣírí ẹ̀ o ṣó ti yé nísìn so ó yẹ kí mosque wà tí àwọn mosque yẹn gbọ́dọ̀ ní àwọn àyè tí mosque bá ti ní ọ́fíìsì imam tí mosque wà tó nílé kéwú ó yẹ kí mosque lè ní àyè tá a ti máa wẹ òkú ó dáa púpọ̀. mọ́ṣáláṣí kan mo lọ́njọ́ kan tí mo ti rí pósí sínú mọ́ṣáláṣí yẹn rí. kò sábúrú bẹ̀ torí tán bá wẹ òkú tán pósí yẹn náà máa fi gbókù yẹn sí náà á fi gbé jáde kò síṣẹ́ tí pósí fẹ́ ṣe lára òkú mùsùlùmí ju pé kó lè dùn gbé wọ́n fẹ́ fi gbé ni ó dẹ̀ lè wá nú pósí yẹn kan kírun sí lára ń bẹ̀ náà kódà ó lè wá nú tó bá jókòó tó yẹ pé hospital náà ti wẹ̀ ó lè wá nú ambulance yẹn wọ́n á dẹ̀ kírun sí lára nú ambulance yẹn náà bẹ́ẹ̀ tí ò bá sí ẹ̀sìn Islam ni tí yẹn bá ti lágbóyè Islam ò ní problem kò ní dàrú kò dẹ̀ ní kò nira báyìí torí Ọlọ́run kò fi Islam fi ní wa lára so tá bá ti wá rí bẹ́ẹ̀ àwọn nǹkan tá a kálẹ̀ yìí ẹni tó kángun sókun tàbí kó jẹ́ àfa tá a bá ti rẹ́ni tó kángun sókun tó lè wẹ̀ àfa àtẹnu ẹ̀ bò
tá a bá ti ráfà kó wẹ̀, then mọ́ṣáláṣí tán bá ti ń wẹ òkú ẹgbẹ́ máa ń wẹ àyè tán ń wẹ òkú wà mọ́ṣáláṣí yẹn a lè gbé lọ́bẹ̀ kàn bá wa wẹ̀ oye bet àáfà tó fẹ́ bá yín wẹ òkú yín tàbí mọ́ṣáláṣí tẹ́ gbé lọ tán bá láwọn ó gbowó ẹ fún wọn lówó torí ká wẹ òkú ò sínú iṣẹ́ àáfà o ẹ̀yin lẹ́ ń tì máa wọn àáfà lọ́rùn o táfà bá wá design màá gbowó iṣẹ́ tí mo fẹ́ bá yín ṣe o èlò lẹ fẹ́ gbà kódà kì í ṣe èèyàn burúkú torí débi pé máa wá sọ̀rọ̀ ẹ̀ pé àní kódà ńgbà tó máa ó gba owó mi ta ló ní káyìn máa wẹ òkú ẹ̀ gbogbo mùsùlùmí ló gbọ́dọ̀ mọ̀ bá ṣe ń wẹ òkú gbogbo mùsùlùmí kì í ṣàfà nìkan gbogbo alágbọ́dọ̀ mọ̀ bá ṣe ń wẹ òkú o wàá mọ bóyá fẹ́ wẹ òkú ẹ̀ wàá ní pé kẹ́lẹ́ omi wàá bẹ́ẹ̀ wẹ òkú ẹ̀ tó bá wù ó lè gbowó iṣẹ́ tó fẹ́ ṣe tó bá dẹ̀ wù ó lè fi ṣe sàdákà tí ò sọ́dẹ̀ yan bí kò dẹ̀ sọ́dẹ̀ yan bí kò dẹ̀ sọ́dẹ̀ yan rí kó filẹ̀ gan kò sọ́dẹ̀ yan rí kó gbowó kò sọ́dẹ̀ yan bí so èyí tó bá wù ó wà optional èyí tó bá wù ló lè ṣe ń bẹ̀ kí wá ní ìdájọ́ ẹ̀ kí ní ìdájọ́ ká wẹ òkú nínú Islam ọ̀ràn yẹn ni tí ò sí tàbí mbẹ̀ torí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa ó fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ kódà kí n tó lọ sọ́dọ̀ Ànábì wọ́n sọ fún wa wípé ibi tí òkú àdúgbò tó kú bá ti kú tó jókòó mùsùlùmí táwọn mùsùlùmí bá ti kójọ tán bá ti kírun sí lára àmì tán ti wẹ̀ fún tán ti tọ́jú ẹ̀ gbogbo aburú tó yẹ kó wọ àdúgbò yẹn Ọlọ́run máa mú kó àti àwọn mùsùlùmí tó wá kù ládùúgbò yẹn tí wọn ò bá wọn kópa níbi jànáza yẹn Ọlọ́run ti fèyí táwọn yẹn ṣe fi ṣàforíjì fáwọn yẹn náà gbé wọn lọ ṣùgbọ́n àdúgbò tó kù mùsùlùmí ti kú wọ́n wá ń wò ó ráre wọn ọ̀rẹ́ ní kírun sí lára wọn ọ̀rẹ́ ní ṣètọ́jú àwọn ṣe jànáza fún wọn ní gbogbo àwọn aládùúgbò yẹn pápátá ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wọn kẹ́ ẹ lè mọ bí jànáza bó ṣe lágbára sí ẹlẹ́ṣẹ̀ ní gbogbo wọn pátápátá ẹni bí ni wọn àfi tó bá yín pé òkú yẹn ó jẹ́ òkú mùnáfìkì àbó jẹ́ òkú kèfèrí ṣe àwọn pé mùsùlùmí wíwá kì í kírun ṣùgbọ́n muslim ni bet kò ní lọ bí kankan kò ní ṣẹbọ kò ní ṣe ẹ̀sìn míì bẹ́ẹ̀ mùsùlùmí á sì máa kí mùsùlùmí ni òun mọ̀ pé òun ò kírun ṣùgbọ́n mùsùlùmí lòun tírú èèyàn bẹ́ẹ̀ bá kí ẹ kírun sí lára torí kò ṣe nǹkan míì mùsùlùmí kò kàn tẹ́ kírun ni á kírun sí lára ṣùgbọ́n tó jẹ́ mùnáfìkì fúnra Ọlọ́run ọba ló kọ fánàbí sallallahu alaihi wasallam àwọn mùnáfìkì èèyàn ẹni wọn ní Islam lẹ́ni ẹni wọn ní ẹ̀sìn mi lọ́la wọ́n ṣáà ń wá nǹkan ẹyin tí ẹ̀ ń sọnù náà ń wá kiri ṣùgbọ́n mùsùlùmí ló ń pera wọn wọn á máa wá lọ káàkiri kọjúbọnú ẹ̀sìn oríṣiríṣi káàkiri wọn wá bá yẹn lọ bọ́lọ́run ìwá ní ká kírun sí lára Ọlọ́run gan kọ fánàbí sallallahu alaihi wasallam ìhun tó ti dáa jù ní wípé Yorùbá bọ̀ wọ́n tó bá fẹ́ jẹ́ Ọ̀ṣàkà tó bá dẹ̀ fẹ́ jẹ́ Ọ̀ṣoko ṣé mo gbà á ìyẹn ò dáa bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ náà kànú. já mọ ibi tó belong sí dúró bì kan bá dán o bá dé dúró nú ẹ̀sìn yẹn náà tó bá jẹ́ sìn ọ̀hún ni dúró mbẹ̀ tó bá jẹ́ nú Islam ni dúró mbẹ̀. má yà tán má gà tán má gàsẹ̀. so irú ànábì Ọlọ́run ká ànábì ńlọ sọ̀rọ̀ wípé tí àwọn mùnáfìkì báyìí bá ti kú ẹni tó kírun sí lára kò deserve kó kírun sí lára torí mùnáfìkì ni. ṣùgbọ́n torí pé o mọ̀ kì í ṣe gbogbo òkú tí a bá kírun sí lára Ọlọ́run ó gbàgbọ́ ẹ o torí táwa bá ṣe òkú sí Ọlọ́run ní ṣì gbà ó. ní ṣì gbà. ó ti yé nísìn Ọlọ́run ṣe ìwà kìlọ̀ fáwọn ọmọ ẹni báyìí tó bá kó gbọ́dọ̀ kírun sí lára má kírun sí wọn lára torí mùnáfìkì ni wọn. tọ́lọ́run bá ti wá sọ fáwọn ọmọ kó má kírun sí mùnáfìkì lára ṣáwa láwa kírun sí mùnáfìkì lára àwọn èèyàn wá sọ pé tá a bá wá kí sí lára àwọn tọ̀hún yẹn náà wọ́n ní kì í ṣara àwọn kọ̀tẹ̀ máa ń wádìí ó máa ń Islam ló dẹ̀ ń lẹ̀rẹ̀ ẹ̀ mọ́ irú òkú bẹ́ẹ̀ yẹn àkí wọ́n á fún níbi fìtì kódà rí kan náà wà fún mi pé a fi ẹsẹ̀ fi ti òkú ẹ̀ sínú sàárè ni subhanallah Ọlọ́run má ṣe òkú wa ní òkú ìyà tó bá fẹ́ jẹ́ mùsùlùmí káyé dẹ̀ rí ẹgbẹ́ mùsùlùmí nìyẹn má sì fòru bojú lọ síbòmí tó bá fẹ́ fi jí lóru yànnà fìlà fọlọ́run so hadha huwa àwọn nǹkan tí a wá need láti fi wẹ òkú kí n sáré sọ yẹn pápápá ká tó lọ sí ìpele ẹlẹ́kejì alákọ̀ọ́kọ́ ni wípé a nídìí àyè tó bá ga bí kíní báyìí bí tábìlì báyìí tó ga sókè díẹ̀ báyìí. àwọn nǹkan yẹn ló sì máa padà bá practical jáde. ló máa padà bá practical jáde. so táyé yẹn bá ti wà tá a bá gbé òkú yẹn sórí ẹ̀ aṣọ tó bá ń bẹ lára ẹ̀ aṣọ ọrùn ẹ̀ a máa kọ́kọ́ gé àyùbọ aṣọ ọrùn yẹn kù lọ́rùn ẹ̀ àwọn tó fẹ́ wà níbi tí wọ́n ti fẹ́ wẹ òkú wọn gbọ́dọ̀ ju 2 mẹ́ta lọ. èrò kí ń pọ̀ níbi tí wọ́n bá ti wẹ òkú 2 mẹ́ta ó ti tó. torí ọ̀rọ̀ àṣírí ta tó sọ lẹ́ẹ̀kan náà. bẹ́ẹ̀ ni 2 mẹ́ta ó pọ̀ jù náà ní 3 ó ti tó báwọn torí pé wọ́n máa assist ẹni tó ń wẹ̀ ó yẹ nísìn tó bá ti wá bọ́ṣọ lára ẹ̀ aṣọ tó wà lọ́rùn ẹ̀ tẹ́lẹ̀ tán bá ti gbà lọ́rùn ẹ̀ àwọn aṣọ
tówẹ̀ tó máa ń lò wọ́n wá fi yẹn sí ojú ara ẹ̀ wọ́n á fi bo ojú ara wọn báyìí kán tó gba ṣòkòtò ń di ẹ̀ torí àgbọ̀dọ̀ rí hòhò ẹ̀ so tán bá ti kọ́kọ́ gbé tówẹ̀ yẹn sójú ara ẹ̀ wọ́n wá ṣẹ̀ wá fa ṣòkòtò jáde ń di ẹ̀ tàbí kán gé ṣòkòtò yẹn mọ́ lára kán fi yọ lára ẹ̀. kì í ṣe pọ́nkọ́ yọ ṣòkòtò ilẹ̀ ní ó wà hóhò rárá o ń wáṣọ kiri. ìbá ti bọ́ṣọ tó wọ̀ àbá ti gé aṣọ yẹn ó wá kú ṣòkòtò so àwa wá tówẹ̀ á fi cover ìdí ẹ̀ yẹn. tó bá jẹ́ obìnrin ńkọ́ kí wọ́n tó gé aṣọ tó wọ̀. bẹ́ẹ̀ni tó bá jóbìnrin àwọn obìnrin ẹgbẹ́ ẹ̀ náà ló mọ̀ wá ń bẹ̀ tó jẹ́ àwọn méjì àbáwọn mẹ́ta the same process náà ni. ṣé kò ní ìdìpọ́n ń faṣọ bo àyà ẹ̀. òhun náà ibi àwòrán ẹ̀ ibi ojú ara ẹ̀ náà ni wọ́n á fi aṣọ bò yóò wá jẹ́ tówẹ̀ nítorí tó jẹ́ tówẹ̀ ni pé àbáṣọ tó thick ni wípé tó bá ń bomi síbẹ̀ kò ní transparent kò ní gbé kíní ẹ̀ jáde. kò ní transparent. kò ní transparent àwọn míì wà tó yẹ pé wọ́n máa ń rán bàǹtẹ́ aṣọ white mọ́ kíní ẹ̀ níbi tó bá ti wọ́n wẹ̀ fún yẹn gbogbo shape kíní ẹ̀ ló máa jáde no tówẹ̀ tó yẹ pé yóò bo kíní ẹ̀ tán à ní rí so tá bá ti wá bò tán ti gé ṣòkòtò yẹn jáde kó lára ẹ̀ kí ló wá kàn ọ̀rọ̀ àfọwọ́ tẹnu díẹ̀díẹ̀ bóyá ẹ̀gbin díẹ̀díẹ̀ kan sì kó lára ẹ̀ tó fẹ́ jáde so lẹ́yìn yẹn á ti wá omi lẹ̀ sínú àgé tó bá jóbìnrin ni wọ́n á ba irun ẹ̀ kò tẹ̀ tí débẹ̀ nígbà tí n bá débẹ̀ máa ṣàlàyé inshallah so wọ́n á ti wá omi lẹ̀ sínú àgé kì í ṣe omi tó pọ̀ rẹpẹtẹ so á wá cedar powder or cedar leaf or cedar water á fi mix ẹ̀ lẹ́yìn yẹn á wá camphor á lọ kó lè mú oorun tó da jáde á mix ẹ̀ mọ́ omi yẹn wá jómi tó lọ́wọ́rọ́ kó má tutù jù kó má gbóná jù á wá rọ sínú àgé so lẹ́yìn yẹn á wá make àníyàn yẹn tá a dẹ̀ fẹ́ ṣe yẹn inú wa ló máa wà àwa tá a fẹ́ wẹ òkú àbùkátà sí hand glove láti mú dání hand glove ó wà lọ́wọ́ wa tá a máa wọ̀ sọ́wọ́ wa so lẹ́yìn wá àgbà náà ìhun tó kàn bẹ̀ ni wípé á wá fi omi á fi fọ private part yẹn nìyẹn ṣe máa gbé tówẹ̀ ti wà ń bẹ̀ ṣùgbọ́n a ní wo bẹ̀. báwo la ṣe ń dà níyàn yẹn sà. àníyàn tá a máa ń dà tá a bá fẹ́ wẹ ìwẹ̀ jánábà àníyàn tá a máa ń dà tá a bá fẹ́ wẹ ìwẹ̀ hédọ̀ àníyàn tá a máa ń dà tá a bá fẹ́ wẹ ìwẹ̀ nífàs táwọn obìnrin bá ṣẹ̀jẹ̀ bímọ ṣe dáwọn àníyàn yẹn àtàníyàn tá a máa ń dà ẹ mọ̀ pé àníyàn máa ń yàtọ̀ ṣùgbọ́n ìwẹ̀ yẹn ò ń yàtọ̀. kò yàtọ̀ bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ náà ni ìwẹ̀ òkú yẹn náà ó ti wà lẹ́mìí wọn pé à ń wẹ̀ fún lágbájá ni. Allahu Akbar. ṣùgbọ́n ìwẹ̀ tá a máa ń wẹ̀ fún jánábà tá a máa ń wẹ̀ fún hédọ̀ tá a máa ń wẹ̀ fún nífàs náà la fẹ́ wẹ̀ fún ìwẹ̀ kan ṣo yẹn náà ni. àmì kọ́lọ̀ járe ra wa pẹ́ so ìwẹ̀ kan ṣo yẹn náà ni a máa wẹ̀ fún àníyàn yẹn náà ti wá wà láǹgbẹ́ à ń wẹ̀ fún lágbájá. torí àwọn ará ilé ló jẹ́ kí n sáré mú yẹn wá. à ń wẹ̀ fún lágbájá so bá a ṣe wá ń wẹ̀ fún yẹn tá a ṣe wá fomi ṣan gbogbo ṣe lójú ara yẹn ọ̀ràn yẹn kọ́ ni ká tọwọ́ bọ̀ o tó bá yẹn pé ibi tí a ti rí àwọn nǹkan tó yẹn pé ó lè easy stress wa tó máa pump omi jáde fún wa a kàn tẹ̀ rọra ṣí tówẹ̀ nìyẹn síta sókè díẹ̀ á ti kí ní ẹ̀ bọ́ bẹ̀ á fi àdẹ̀níwò bẹ̀ á fi fọ gbogbo bẹ̀ yẹn àdẹ̀níwò bẹ̀ ṣùgbọ́n tí ò bá sáǹfààní ẹ̀ tó yẹn pé àgé ló wà á bomi sínú àgé yẹn náà á da omi sínú àgé yẹn á ṣe báyìí àníwò bẹ̀ á fi fọ gbogbo ibẹ̀ yẹn àdẹ̀níwò bẹ̀ tàbá ti wá ṣe yẹn tán tá a tàǹbà fún á wà filẹ̀ kí ló wá kàn lẹ́yìn wá gbà náà á wà bẹ̀rẹ̀ sí ní ṣe rí gbogbo ohun tá a ṣe yẹn á fi fọ àwọn ìdọ̀tí jáde tó kù níbi yá bí bàtà tẹkùn ẹ̀ díẹ̀díẹ̀ yẹn bóyá àwọn ẹ̀gbin díẹ̀díẹ̀ kan jáde ńbẹ̀ so ìyẹn ló bá yẹn jáde á wà padà wá ṣàlọ́ àlá ló kàn bẹ́ẹ̀ yẹn àlọ́ àlá tá a máa ń ṣe tá a bá fẹ́ kírun á wà ṣàlọ́ àlá ṣùgbọ́n ìyàtọ̀ tó wà ń bẹ̀ yẹn ni wípé tá a bá débi imú àti ibi ẹnu a gbọ́dọ̀ fomi sí a kì í bomi sẹ́nu òkú bí a ń ṣàlọ́ àlá fún a dẹ̀ kì í fomi sínú imú òkú bá ń ṣàlọ́ àlá fún oye nísìn akàntẹ máa. àlọ́ àlá ṣíṣe yẹn òkú náà la fẹ́ ṣàlọ́ àlá fún. bẹ́ẹ̀ ni òkú la ń ṣàlọ́ àlá fún bá ṣe máa ṣàlọ́ àlá. ẹlòmíì máa rò pé bóyá nígbà tóun ti ṣe yẹn tán kóun wá ṣàlọ́ àlá. rárá nígbà tá a ti tàǹbà fún tó wẹ́ni ẹ̀ sì wà lójú ara ẹ̀ àlàlá ló kàn tá a máa ṣe fún. a kó àwọ̀ ẹ̀ méjì papọ̀ báyìí a bomi sí a fi ṣàlá fún a da àwọ̀ yẹn padà díẹ̀díẹ̀ àwọn máa mú lẹ̀ díẹ̀díẹ̀ ni lẹ́yìn yẹn. kì í tó ṣe pé torí pé ó ti kú ẹgbẹ́ lẹ́gbàá ògbà. rárá o díẹ̀díẹ̀ ó lẹ́kọ̀ọ́ ẹni tó níbẹ̀rù Ọlọ́run ló ń wẹ̀kú torí òun náà ń padà lọ bẹ̀ yẹn hasbunallahu wa ni'mal wakil Ọlọ́run àbẹ̀ ṣe wá lẹ́yìn tó di yọ́nú síká tó déwájú ẹ̀. so lẹ́yìn yẹn wọ́n á fomi fọ ojú ẹ̀ fi fọ ojú ẹ̀ báyìí máa ń ṣàlà so lẹ́yìn yẹn
wọn ní fomi sẹ́nu ẹ̀ ṣe mọ́ pẹ́nu lókàn wọn ní fomi sí wọn kẹ̀dẹ̀ ọ̀rá fomi pa ìtẹ̀ lásán báyìí lẹ́yìn ẹnu ẹ mọ̀ pé imú lókàn wọn ní fomi símú ẹ̀ wọn kẹ̀dẹ̀ fomi wá bọ́ orí imú ẹ̀ báyìí so tó bá ti wá ṣe mú àwọn ṣe wàá fọwọ́ nù láti ìgbèka báyìí wàá fọ kárí ìgbọ̀n gbogbo ibàyìí wàá fọ fún àfìṣàlá wàá ṣe òsì náà bẹ̀ láti ìka báyìí ṣe lọ bẹ́ẹ̀ lórí kárí ìgbọ̀n báyìí wàá máa gbélẹ̀ díẹ̀díẹ̀ tá bá ti wá ṣe èyí náà tán wàá wá lọ síbi orí lórí nìsín wàá ṣorí fún etí wọn gbọ́dọ̀ fomi sí wàá kẹ̀dẹ̀ ọ̀rá fọwọ́ pa ni wàá lọ fọ ẹsẹ̀ ọ̀tún wàá fọ ẹsẹ̀ òsì ṣe mọ̀ pé wọ́n ti ṣàlá fún tọ́mọ̀ yìí bẹ́ẹ̀ ni sà èyí tó wá kàn bẹ̀ òní pé wọ́n wá ṣe wá wẹ̀ fún meanwhile omi tó fẹ́ fi wẹ̀ fún sídùrù ti wà ń bẹ̀ sídùrù tó wà ń bẹ̀ yẹn kì í ṣe pé ó níṣẹ́ kan tó fẹ́ ṣe fókù yẹn nù sáré special o ṣùgbọ́n ó máa jẹ́ kí ara òkú yẹn mọ́ lọ bọ́ lọ́hùn ni a jẹ́ kí ara òkú yẹn mọ́ so Ànábì dẹ̀ emphasize ẹ̀ sọ̀sọ́lá nígbà táwọn wẹ ìkan náà àwọn ọmọ ẹ̀ tó ṣàìsí ó wá pe àwọn tó máa wẹ̀ tó jóbìnrin bíi tiẹ̀ Ànábì fúnra ẹ̀ kọ́ ló wẹ ọmọ ẹ̀ tó jóbìnrin sallallahu alaihi wasallam ó pe àwọn èèyàn tó máa bá wẹ̀ ni nígbà táwọn yẹn wá ń wẹ̀ ó wá ń direct wọn bọ́n ṣe máa wẹ̀ ó wá ń sọ fún wọn pé kí wọ́n lo sídùrù bóyá nísìn wọ́n dẹ̀ lo sídùrù so sídùrù yẹn da púpọ̀ fún mùsùlùmí torí Ọlọ́run bá náà sọ nínú Al-Qur'an ní Sidratul Muntaha so ewé kan tó ní àlùbáríkà púpọ̀ ní fún mùsùlùmí ló ti so a fi sínú omi tá a fẹ́ fi wẹ̀ fókù yẹn tá a bá ti wá wẹ̀ fún ǹjẹ́ àbùkátà sọ̀ṣẹ́ láti wẹ̀ fókù ó dìpẹ́ndì bókù yẹn bá ṣe rí bí ẹ̀gbin yẹn bá ṣe pọ̀ tó lára ẹ̀ tó bá jẹ́ òkú tí ò lẹ́gbin lára ni a nídìí ọṣẹ tá a bá ti lo sídùrù ó ti rọ́pò ọṣẹ ó ti ṣiṣẹ́ kódà ó ṣiṣẹ́ ju iṣẹ́ tó ṣe fẹ́ ṣe lọ ìyẹn sídùrù yẹn ó ṣiṣẹ́ tó ṣe fẹ́ ṣe lọ bẹ́ẹ̀ tó kú náà pé ẹ̀gbin yẹn wà lára ẹ̀ ẹ̀mẹ́ẹ̀ta la máa fọ̀ àtòkú tẹ́gbin pọ̀ lára ẹ̀ tí ẹ̀gbin pọ̀ lára ẹ̀ á wẹ̀ wọ́n lẹ́mẹ̀ẹ́ta wíwẹ̀ yẹn á wà bẹ́ẹ̀ látàpọ̀ ọ̀tún báyìí lọ sísàlẹ̀ àpò òsì báyìí lọ sísàlẹ̀ oyè nísìn á rọra yí á fọ àyà wọn báyìí gbogbo ara wọn báyìí á rọra yí sẹ́gbẹ̀ẹ́ díẹ̀ báyìí á lè fọ gbogbo ẹ̀yìn ẹ̀ náà so á tọrọ àdá padà so kí n bá fẹ́ gbé jókòó á rọra kàn tẹ̀ yí báyìí ni iṣẹ́ tí àwọn méjì tó kù fẹ́ ṣe nìyẹn so ẹnìkan ló máa wẹ̀ àwọn tó kù máa kàdé máa bá mú á bá yí wọ́n bá ṣe báyìí ṣe máa gbé gbogbo máa ń ṣe yẹn tó wẹ̀ nìyẹn ò kò ní ojú ara ẹ̀ kò gbọ́dọ̀ kó lójú ara ẹ̀ o so tán bá ti wá bẹ́ẹ̀ ni wọ́n á wá wẹ̀ bẹ́ẹ̀ lẹ́mẹ̀ẹ́ta wọ́n á fomi tó bá jẹ́ ẹni tó kù òkú tí ẹ̀gbin pọ̀ lára ẹ̀ ni lẹ́mẹ̀ẹ́ta yẹn ó yẹ ká rẹ̀ ti mọ́ ṣùgbọ́n ẹ̀mẹ́ta yẹn ara ẹ̀ ò wá tí ì mọ́ tó wọ́n á wẹ̀ lẹ́màárún abẹ́ méje kó ṣáà jẹ́ odd number so wọ́n á fomi sí gbogbo ara ẹ̀ wọ́n á fomi sórí ẹ̀ dáadáa tán bá ti wá ṣe bẹ́ẹ̀ tán ṣe ẹni máa ṣe ń wẹ̀ yẹn wọ́n á máa ṣàdúrà fún wọn ò gbọ́dọ̀ máa rojọ́ wọn ò gbọ́dọ̀ máa ṣàròyé ó lẹ́kọ̀ọ́ àdúrà ni wọ́n á máa ṣe fún àdúrà ni wọ́n á máa ṣe fún so tán bá ti wá ṣe yẹn tán èyí tó kàn ní wípé wọ́n fẹ́ mọ́ gbogbo ara ẹ̀ wọ́n á wá tó wẹ̀ mí wọ́n á fi nu gbogbo ara ẹ̀ wọ́n á nu gbogbo omi yẹn kù lára ẹ̀ ṣẹwárí tó wẹ̀yìn tán fi nu gbogbo omi yẹn kù lára ẹ̀ yẹn òun náà máa wá gbé sójú ara ẹ̀ wọ́n á wá yọ tútù yẹn kù lábẹ́ ṣe rí ẹ̀kọ́ ẹ̀sìn níbi ká wẹ̀ òkú. ibo la tún ṣe fẹ́ yọ yẹn kúrò ńbẹ̀ nígbà tó mi ti mú. a yọ ṣe rí gbígbẹ yẹn lákọ́kọ́ fẹ́ tẹ́ sí. àgbé mi lè lórí. bẹ́ẹ̀ ni a ṣe wá fa yẹn lọ lábẹ́ a fa yẹn lábẹ́ òun á lè lé síbẹ̀. òun á lé síbẹ̀ straight ni. if tó bá fẹ́ dín pé ó fẹ́ fà pẹ̀lú tútù yẹn àwọn tó kù mẹ́ àwọn méjì tó kù yẹn wọ́n á dì mú so that kò ní lè tẹ̀lé tútù yẹn láti lè protect private part ẹ̀. eléyìí tẹ́ ń tírètì bàbá kò ní jẹ́ àtírètì mọ́ láyé o. àmín. torí ọ̀pọ̀ èèyàn ló jì sí kinní a máa gbọ́ ẹ bú ọṣẹ kongi ẹ fọ̀ tinú ẹ fọ̀ dáadáa wọ́n ti yí láṣọ ni ó di wì. ara ó lẹ́kọ̀ọ́ so kọ́lọ́hún jọ kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn wa tá à ń ṣe gbogbo wa ládẹ nídìí láti mọ̀ ń pa ẹ̀ kì í ṣàfáà nìkan. lélẹ́yìí fi máa jàǹfààní fọ́pọ̀ èèyàn náà tí wọ́n bá rí fọ́nrán yìí wò. ṣe mọ̀ pé a ti wá wẹ̀ tán a ti fi tówẹ̀ mí a ti nu ara ẹ̀ a ti fi tówẹ̀ mí sójú ara ẹ̀ a wá pẹ̀fúm a fi sí ní ara a fi pẹ̀fúm sí bí. kódà ara pẹ́ẹ̀fù téèyàn lè lò sá. kò sí pẹ́ẹ̀fù tá a lè lò ṣùgbọ́n èyí tó dáa jù ní àwọn oil pẹ̀fúm yẹn tó jẹ́ táwọn Arab yẹn but dáa bá wá rí a lè lo àwọn pẹ̀fúm míì náà tó bá jẹ́ pẹ̀fúm tó lóòórùn tó dáa a fi pẹ̀fúm sí lára a fi pa lára tó bá jẹ́ àwọn oil pẹ̀fúm yẹn ni a fi pa lára
yóò wà bẹ́ẹ̀. Ara àwọn míì tó já sí pé nínú omi tá a lò kù yẹn ẹ mọ̀ pé tó bá jẹ́ pé sídùú powder ni á mú díẹ̀ á rọra fi díẹ̀ sí lójú báyìí á fi díẹ̀ sí lójú báyìí á fi díẹ̀ sí lẹ́nu báyìí á kàdé ara fi díẹ̀ náà ni. Tó bá jẹ́ powder la lò á mix ẹ̀ mú mi díẹ̀ báyìí àti tó bá di dissolve á rọra fi díẹ̀ síjú á fi díẹ̀ sí báyìí. Bẹ́ẹ̀ tí ó bá kí díẹ̀ ní kí n tó pọ̀ o ṣùgbọ́n tí ò bá ti ń ṣe yẹn ká filẹ̀ báyìí ṣe yẹn náà ó ti dà. So lẹ́yìn ìwà àgbà náà tó bá wá jóbìnrin ni àti wẹ̀ tán àti nura fún un á wàá ba irun ẹ̀ sọ́nà 3 sẹ́yìn. Ní Islam fi sọ fún wa pé ká má máa fi irun kùnrùn toríjọ́ tí ọba tó lẹ̀mí bá máa gbẹ̀mí kò ní notify wa o. Kò má bàa fún àwọn ẹbí ẹ ní wàhálà ṣe má fún àwọn tó fẹ́ wẹ̀ má fún wọn ní extra mile láti run kan tó lè wẹ̀ ó gbọ́dọ̀ fi irun tó fi kún irun fi lọ bọ́lọ́hun o. Kan tó ṣe tó máa mú yẹn tú lọ́tọ̀. Kan tó wá mú yẹn tú lọ́tọ̀. Ohun tí ẹ̀kẹ́ lómi gan sọ pé irun òṣìwò ló ń ṣe kìnìkan. Because mọjọ́ tọ́lọ́run fẹ́ mú ẹ kó lórí ilẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ gbé irun yẹn lọ bọ́lọ́hun. Irun tó fi kún irun yẹn tó bá gbé lọ bọ́lọ́hun wàá ṣẹ̀sìn torí irun tọ́lọ́run fún ẹ kọ́ nìyẹn. So nítorí ẹ̀ náà fi sọ pé èèwọ̀ ni kóbìnrin fárun nínú Islam obìnrin ò gbọ́dọ̀ fárun ó lè gérun ẹ̀ kó kúrú. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kòkòrò wà lábẹ́ irun yẹn ó lè fà kò dẹ̀ gbọ́dọ̀ sílẹ̀ títí a fi treat gbogbo ohun tó wà lórí ẹ̀ yẹn tí irun yẹn á fi torí Ọlọ́run fi irun yẹn fi ṣẹ̀ṣọ́ fún wọn ni. Bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà o tán bá sọ pé súnà ní ká fárun pé súnà ní ká fárun kì í ṣe súnà ní ká fárun o àwọn tó máa ń dánrun yẹn tó máa ń dán rí wọn ní súnà kọ́ o ẹ̀kan tánàbí fárun ẹ̀ ìgbà tánàbí. Bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà. Bẹ́ẹ̀ làwọn ọkùnrin náà irun tó kan obìnrin kan wa torí wọ́n sọ pé ká fárun súnà kọ́ o tá a bá lọ hajj tá a lọ ṣe hajj la lè fárun ló máa jẹ́ súnà o ṣùgbọ́n o wà á lè o lọ Mákà o wá lóun fárun fi ń ṣe súnà rárá o ànábì ò kí ń fárun sallallahu alaihi wasallam ó kàn lè gẹ́ lọ́lẹ̀. ó lè gẹ́ lọ́lẹ̀ torí ànábì jẹ́ ká mọ̀ pé Ọlọ́run fi irun yẹn ṣẹ̀ṣọ́ fún wa ni ó fi ṣẹ̀ṣọ́ sórí wa ni. Ìyàtọ̀ ń bẹ láàrin kodoro àti low cut. Low cut irú èyí tẹ́yìn gẹ̀ ni low cut ni irú torí tèmi náà nísìn low cut ni ṣó ti yé wa nísìn so irun ànábì ó gùn bí irun àwọn obìnrin ni ẹ máa run àwọn Lárúbáwá irun ẹ̀ gùn débi pé irun ẹ̀ máa ń kan léjìká báyìí ṣùgbọ́n tó dẹ̀ fa irun ẹ̀ gbà tó ṣe hajj ni sallallahu alaihi wasallam so wá sọ pé òun fárun òfin ṣe súnà rárá o wàá gẹ ni so kọ́lọ́run jọ kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ Ọlọ́run. Naam ìpele tí a wá bọ́ sí nísìnyí torí a ti wẹ̀ fún a ti núra fún a ti ṣe ogun tó yẹ ká ṣe fún a wá fẹ́ fi aṣọ sí lára ìpele lẹ́ẹ̀kejì a fẹ́ fi aṣọ sí lára tó bá yẹn pọ́kùnrin ni aṣọ onípele 3 ni kì í rán ṣòkòtò kì í rán bùbá kì í rán agbádá kì í rán jàlámíà kì í rán fìlà sókòdà kì í rán láwàní. Kí la máa wá rán sà. Ṣe rí àwọn mọ́sálásí kan wà tí wọ́n ti ṣe kalẹ̀ tí wọ́n máa ń ta aṣọ tán fi ń sin òkú báwo la ṣe aṣọ òkú yẹn kì í ṣe ń gbìyànjú tán rán bẹ́ẹ̀ oye ìpele 3 ni bóyá bí ọ̀pá méjì 3 ìkan máa wà lókè ìkan máa wà nísàlẹ̀ ìkan máa wà nísàlẹ̀ pátápátá ìpele ni ṣe wá rí tówẹ̀ tó wà nídìí òkú yẹn tó bá yẹn pé aṣọ yẹn aràn bàǹtẹ́ fún mọ́ aṣọ yẹn ayọ̀ bàǹtẹ́ ń bẹ̀ ìyẹn tó máa fi sójú ara ayọ̀ ń bẹ̀ ìyẹn láwa mú lọ síbi tí tówẹ̀ ní wà a tún fi lé orí tówẹ̀ a fi lé orí tówẹ̀ yẹn báyìí àwa ayọ̀ tówẹ̀ kó ń bẹ̀ ìyẹn láwa fi lé ìyẹn ló mú lọ́nu sáré àwa fi síbẹ̀ ṣe wá rí a ti wá gbé sórí ibi tá a ti wẹ̀ fún yẹn a máa shift ẹ̀ kó ń bẹ̀ tàbí kọ́ a ti prepare bomi tó yẹn pé a ti tẹ́ àwọn aṣọ yẹn lẹ̀ aṣọ yẹn mọ̀ wá bí bùbá bí aṣọ ọ̀pá méjì 3 ni àwa tó wọn léra wọn ó máa jẹ́ aṣọ funfun so àwa gbé lọ sórí ẹ̀ tàbá ti gbé sórí ẹ̀ kó já sí wípé a máa ní sketch àbí kí ló máa ń pè kí ló máa fi ń gbé àwọn náà ni tó máa fi ń gbé àwọn òkú yẹn a ti rọra múùfù ẹ̀ kó mi tá a ti wẹ̀ fún yẹn a múùfù ẹ̀ sórí ẹ̀ òun láwa fi gbé lọ síbi tá a ti fẹ́ wọṣọ fún àwa ọ̀rá múùfù ẹ̀ sórí aṣọ yẹn náà tàbá ti wá múùfù ẹ̀ sórí aṣọ ibi tá a ti wẹ̀ náà a lè wẹṣọ fún bẹ́ẹ̀ náà tàbá tún bẹ́ẹ̀ ṣe dáadáa tó bá gbẹ tí ò tutù a lè wọṣọ fún bẹ́ẹ̀ náà ká a bá tún bẹ́ẹ̀ ṣe nítorí tí ò bá sí space púpọ̀ so lẹ́yìn yẹn ṣe wá ráṣọ yẹn alákọ̀ọ́kọ́ ni wípé ibi ọ̀tún láti fẹ́ mu ibi ọ̀tún a mú ọwọ́ òkú yẹn méjì a gbé sí ààyè ẹ̀ báyìí àbí ká ṣe báyìí
so a wá mú bí ọ̀tún èyí tó bá kù bí ọ̀tún yẹn á ṣẹ́ wá sí ara òkú yẹn báyìí. àti fẹ́ bẹ̀rẹ̀ sí máa faṣọ yí lára àti faṣọ yí lára nìyẹn á ṣẹ́ wá síbi òsì ẹ̀ báyìí. ó yé nísìn àmì ọ̀tún ni àbí á ṣẹ́ wá síbi òsì ẹ̀ báyìí. tòsì láṣẹ lọ síbi ọ̀tún. o á wá kíbọ̀ títí débi ẹsẹ̀ yẹn náà. so á ṣẹ̀ wá gbé èyí tó kù níbi òsì yẹn á fi kọ́fà ẹ̀ padà. níbi ìyẹn tí èyí tó wà lókè yẹn nìyẹn o á fi kọ́fà ẹ̀ padà. meanwhile ibi ojú àní tí kọ́fà ojú o á fojú yẹn lẹ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ tí á máa kọ́fà rẹ̀ débi báyìí yóò wá bẹ̀ á fi ìtọ́jú yẹn lẹ́bẹ̀ẹ́. so á tún wá mú ẹlẹ́kejì náà á tún ṣe bẹ́ẹ̀ á ti bọ̀ yóò débi ẹsẹ̀. túmọ̀ sí pé kì í ṣe pé ọgbà náà máa wà tí wọ́n bá fẹ́ gbélé a máa jẹ́ kó pọ̀ sí bí ọwọ́ òsì nígbà tá a ti mọ̀ pé ọ̀tún la fẹ́ mú wá tá a máa tìbọ̀ bí òsì yẹn ká tó mú ìtókùn kékeré yẹn. bẹ́ẹ̀ni èyí tó máa wá ń sàlẹ̀ pápátá ó máa tóbi ju àwọn ìpele méjì tòkè yẹn lọ. òkè lọ. so ti yé yín nísìnyí so ìyẹn á lè ka tán so á dẹ̀ dẹ́sẹ̀ tán bá ti wá mu tán bá ti gbẹ́lẹ̀kẹta yẹn náà lé bẹ́ẹ̀ yẹn so ibi ẹsẹ̀ yẹn wá lọ papọ̀ ó máa ṣẹ́kù sísàlẹ̀ níbi ẹsẹ̀. so bí ìgbà tí yóò bá lọ pépà báyìí. bí ìgbà tí yóò bá lọ pépà wọ́n máa lọ wọ́n á lọ so tán bá ti wá lọ yẹn wọ́n á fi okùn ṣẹ́rí okùn tá a máa fi ń di òkú yẹn rárá ọ̀nà 5 la máa gé sí a máa gé ni okùn kan láwa fi dìbẹ̀ yẹn á fi lẹ̀bẹ̀ á wá padà sókè níbi orí ṣóyé nísìnyí á wá padà sókè níbi orí tó bá jóbìnrin ni ifun bó ti jọkùnrin yẹn náà á wá pa àwọn èèyàn ètò ẹ wá wò for the last time ká tó bojú ẹ tó tá bá ti bojú ẹ ń lọnu sàárè nù wá pa àwọn èèyàn wa wọ́n lè pè ìyàwó wọ́n lè pọkọ wọ́n lè pa àwọn ọmọ ẹ tó ẹ wá wò for the last time wọ́n á dẹ̀ wá wò àǹfààní bẹ́ẹ̀ wà. ẹ̀sà tòwú tí wọ́n máa ń tì sókù mú àtẹnu ńkọ́. kò necessary nínú Islam kò necessary so ti yé nísìnyí so ó ń lọ bọ́lọ́hún bẹ́ẹ̀ ni so tán bá ti wá ṣe yẹn tán ti wò ó náà dẹ̀ wò ó orí la máa ń parí iṣẹ́ wíwọ aṣọ fòkù sí orí la máa ń parí iṣẹ́ sí so bójú ẹ̀ ṣe wá sílẹ̀ báyìí so èyí tó wà ní inú tó jẹ́ alákọ̀ọ́kọ́ yẹn òun lákọ̀ọ́kọ́ fi bójú ẹ̀ báyìí á dá padà báyìí so ti yé nísìnyí á wá mú kejì náà tó tẹ̀lé á gbé wá á gbélé á ṣẹ̀ wá mú ẹlẹ́kẹta tó wà sálẹ̀ yìí náà á fi bo ojú ẹ̀ á wá tún wá lọ orí yẹn náà á tún wá faṣọ kan fi sùn yẹn náà ń bẹ̀. ṣèṣo ti di méjì. ṣùgbọ́n tó bá ń gbẹ́ ẹni tó wà ní hajj tó ń ṣe hajj lọ́wọ́ tó wà ní aṣọ haram mi wà lára ẹ̀ wọn ní bojú ẹ̀ ojú tiẹ̀ mọ́ wà ń ṣí sílẹ̀ orí ẹ̀ mọ́ wà ń ṣí sílẹ̀ wọn ní kọ́fà ojú tiẹ̀ ṣé wàá rí bẹ́ẹ̀ tó bá jóbìnrin ni ó yẹ nísìn wọn tí ì ní fi aṣọ yẹn mẹ́ta yẹn fi bojú ẹ̀ ìjáàb máa wà tí wọ́n á kọ́kọ́ fi lé òun lórí báyìí wọ́n á kọ́kọ́ fi ìjáàbù lé òun lórí báyìí lẹ́yìn ìjáàbù tán bá ti fi lo lórí tán ti mú lọ sísàlẹ̀ wọ́n á ṣẹ̀ wá faṣọ yẹn fi kọ́fà ojú ẹ̀ wọ́n á ṣẹ̀ wá lọ lókè wọ́n á fòkù so tán bá ti wá so bẹ́ẹ̀ yẹn wọ́n á wá so ẹ máa gbé wọ́n ti so ibi igun ẹsẹ̀ lọ́hùn wọ́n á wá sún ọwọ́ wá síbi àárín ẹsẹ̀ méjèèjì ibi àárín ẹsẹ̀ wa méjèèjì báyìí wọ́n á so bẹ̀yẹn náà wọ́n á shift ọwọ́ wá sókè díẹ̀ wọ́n á so wọ́n á shift ọwọ́ wá síbi ibi àyà báyìí wọ́n á so bẹ̀yẹn náà. so jẹ́ síso ọ̀nà 5. síso tán fẹ́ so yẹn kì í ṣe síso pé bákan torí kó lè ṣe é gbé ni káṣọ ẹ má bàa yọ kó lára ẹ̀. tó bá jẹ́ ní tó ní aṣọ harami ni tó ti lọ ṣe umrah àbọ̀ lọ ṣe hajj wọ́n lè lo aṣọ harami ẹ̀ fún ṣùgbọ́n kò síṣẹ́ kan tí aṣọ harami fẹ́ ṣe fún sàárè o. torí tí mo fẹ́ béèrè ni pé aṣọ harami ni kò síṣẹ́ kankan tó fẹ́ ṣe fún kò síṣẹ́ kankan tí aṣọ harami yẹn fẹ́ ṣe fún. tó ìbéèrè tí mo fẹ́ béèrè náà ni pé aṣọ harami yẹn kí ni iṣẹ́ tó ní í ṣe nínú sàárè. kò síṣẹ́ kankan tí aṣọ harami fẹ́ ṣe fókùnù sàárè ju tí ẹni yẹn gbé wọnú sàárè lọ níwà lẹ́sìn ihun tó fẹ́ lọ díì pẹ̀lú lọ́hùn ni ẹ̀ ṣùgbọ́n tó bá yẹn pé ẹni tó ń ṣe umrah àbọ̀ ń ṣe hajj lọ́wọ́ ni tóun fi kú aṣọ harami yẹn náà ni wọ́n á fi sìn òun oye nísìn aṣọ harami ni wọ́n á fi sìn òun ti wà lọ́hùn tiẹ̀ anabi sallallahu alaihi wasallam ó sọnú ẹgbàá wa kan ó ní ẹni tó bá wù pé kóun kú sí Madina faliyaf'al kó sọ fọlọ́hùn kọ́lọ́hùn pa òun sí Madina o torí ẹni tó bá jẹ́ mùsùlùmí tó ń kírun tó ń sin lọ́hùn tó bá kú sílùú Madina kò ní ṣèṣirò iṣẹ́ tí ó fi wà Àlùjánnà tó kú síbẹ̀ tán dẹ̀ sí síbẹ̀ kò sọ Mẹ́kà o Madina ló sọ sallallahu alaihi wasallam ó ti yé wa nísìn ló fi já sí pé àfàwà kan òun tọrọ gbogbo àní pé Ọlọ́run ó bá pa òun kó pa òun sílùú Madina èmi máa sọ fún ọ lọ́jọ́ kan pé ṣé Ọlọ́run sọ fún pé tíyẹn bá kú sí Nàìjíríà yóò wọ̀ náà ni
Allahu akbar. ẹni bá kú sí Nàìjíríà náà tó bá ṣiṣẹ́ rẹ̀ á wà àlìjánnà. So hadha huwa tó bá wá jáṣọ ìyẹn ti lọ́bẹ̀ tó bá jóbìnrin wà níṣẹ́ máa ń pa aṣọ mẹ́ta nìyẹn fọkùnrin tó bá jóbìnrin ni a lè lo mẹ́ta yẹn náà fún ṣùgbọ́n àwọn kan sọ pé ó yẹ kó jẹ́ bíi 5 fóbìnrin ìjáàbù máa wà ń bẹ̀ àti èyí tó máa gùn ìyẹn ló kọ́kọ́ máa jẹ́ number 1 láwọ̀ sílẹ̀ wá ṣẹ̀ wá wé àwọn yẹn mọ́ lára ìmú rẹ̀ mọ́ lára so àwọn kan sọ bẹ́ẹ̀ yẹn so hadha huwa ṣe wá rí tábà ti wá ṣe bẹ́ẹ̀ yẹn tán wọ́n á fi perfume díẹ̀díẹ̀ sára aṣọ yẹn tábà aráṣọ ńlá kan tó jáṣọ tó dáa oyé nísìn wọ́n á fi bò wọ́n á fi bò gbogbo ara ẹ̀ pápátá. ṣé tiyẹn náà jẹ́ funfun sá. ó lè má jẹ́ funfun ó dẹ̀ lè jẹ́ funfun wọ́n kàn fi gbé jáde kan fi kírun sí lára ni. ìyẹn ò tẹ̀lé lọ́nu sáré. tó bá ti fẹ́ gbé wọnú sáré wọ́n á yọ yẹn kó lára ẹ̀ káwọn èèyàn mọ̀ bá a rí mọ̀ ṣe bàṣírí ẹ̀ ni so Ọlọ́run bò àṣírí wa púpọ̀ tá bá ti wá ṣe yẹn tán àti faṣọ sí lára báyìí ó wá kó ká kírun sí lára ta ló yẹ kó kírun sókù lára àwọn èèyàn máa ń jà sókù Ọlọ́run abẹ ni o ó yí ẹkùn tó dá wa sí àárín àwọn tó dá wa sí àti inú èdè tó dá wa sí o pàápàá jùlọ ìlú tó tún dá wa sí ìlú tó dá wa sí a ti lọ ṣe jàǹdà sáàmì kan jẹ́ pé àwọn afáàn jà sókun máa wọn fẹ́ kírun sí àwa ni ẹ̀yin ni àwa ni àwọn tá ní ò ní ẹ̀tọ́ láti kírun sókun lára. àwọn tí mò ń sọ fún yín nìyẹn pé òkú wa ni. gbogbo nǹkan yẹn nílẹ̀ Yorùbá yìí wọ́n máa fi ń create space àti right ni torí tó bá dijọ́ ọjọ́ mẹ́jọ kí wọ́n lè sọ pé àwa la sìnkú òkú wa ni so wọ́n á lè claim ìjókòó gbogbo tán bá pa ń bẹ̀ èyí tó bá wọn ni wọ́n á yọ láwọn èèyàn lọ́wọ́ kódà kí gọ́fúnà wà bẹ̀rù tó bá wọn ni wọ́n á fún ní ọ̀pọ̀lọpọ̀ ideology bẹ̀ẹ̀ tí Islam ò fàyè bẹ́ẹ̀ yẹn lẹ̀. tẹ́ni tó kú yẹn tó bá ti lásọ̀ lẹ́gbẹ̀ẹ́ ní báyìí ní kó kírun sí òun lára tóun bá ti kú ẹni yẹn náà ní kó kírun sí lára ṣùgbọ́n tí ò bá sásọ lẹ́mẹ̀ ìmáàmù tó bá jẹ́ mọ́mù ní déédéé tó bá wà ń bẹ̀ kó bọ́ síwájú kó kírun ọ̀tọ̀ ni ìmọ̀ ọ̀tọ̀ lẹ́kọ̀ọ́ tó bá nímọ̀ tó bá lẹ́kọ̀ọ́ you are useless but ìyẹn lè lẹ́kọ̀ọ́ kó mọ́ ní mímọ̀ o ò lè useless. bí o bá nímọ̀ tí o bá lẹ́kọ̀ọ́ you are useless. Yes because ìmọ̀ tó níyẹn ayé rí ṣùgbọ́n ipa olóko lára tiẹ̀ náà because àfa kan ó ní innal adiba bi ilmi laysa bil umar fafham wa laysa lahu akilu wala nuhya ihun tá a fẹ́ rí lára ẹ̀ ihun tá ń pè lọ́jọ́ orí ihun tá ń pè lẹ́kọ̀ọ́ rádà tá ń pè lẹ́kọ̀ọ́ ìmọ̀ ni kì í ṣọjọ́ orí tá bá ní lágbájá lẹ́kọ̀ọ́ ọmọ yẹn ojú ní mímọ̀ ni torí wọ́n mọ̀ pé ìmọ̀ tó ní ẹ gbọ́dọ̀ sọ fún ẹ pé báyìí ló yẹ kó o ṣe má ṣe báyìí ló ìṣesí tí ẹ gbọ́dọ̀ yàtọ̀ sí aláìmọ̀ kan ó ṣe wá já aláìmọ̀ kan ló lẹ́kọ̀ọ́ tí wọ́n jó nímọ̀ ò lẹ́kọ̀ọ́ ó túmọ̀ sí pé ìmọ̀ tó gbé dání ẹ ó useless ni nígbà tó o bá ti wá lẹ́kọ̀ọ́ kí ló fẹ́ preach ìwọ tó o lẹ́kọ̀ọ́ tó ń preach pé káwọn kan lẹ́kọ̀ọ́ ṣé ìwọ náà ní ibo la máa ń dúró sí tó bá jọkùnrin ibo la máa dúró sí tó bá jẹ́ obìnrin tá bá fẹ́ kírun sí wọn lára tó bá yín pọ́ obìnrin la fẹ́ kírun sí lára a máa dúró sí ibi ìdodo ẹ̀ bí báyìí. tó bá jẹ́ pé obìnrin á dúró sí ibi ìdodo ẹ̀ ibẹ̀ ni máàmù máa dúró sí tó bá jọ́kùnrin ni á dúró sí ibi àyà ẹ̀ ṣó ti yé báyìí nísìnyí now á tó sáfù àìkàn dúró dágídágí à ń dúró ara ó lẹ́kọ̀ọ́ ó tún ní bá a ṣe máa dúró ó ní bá a ṣe máa dúró so tí màmú bá ti wá dúró síwájú ní tiẹ̀ tóun bá ti mú ibi tóun fẹ́ dúró sí níbẹ̀ ní tiẹ̀ gbogbo àwa tá a tò lẹ́yìn màmú àwa náà wá fọ́ọ̀mù sáfù ṣùgbọ́n ó dáa kó jẹ́ sáfù bíi 3 tó bá wá jẹ́ pé ibi térò ò ti pọ̀ nǹkan sà. wọ́n lè split ara wọn tó bá jẹ́ bí àwọn bíi 10 oyè nísìnyí àbí àwọn bíi 12 wọ́n lè pín àwọn sí sáfù 3 èyí tó ti dáa ní kí sáfù yẹn pé 3 ó dáa gan ṣùgbọ́n tí sáfù ò bá pé 3 náà kò sábúrú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó dáa nítorí ànábì sọ̀rọ̀ ń pẹ́ sallallahu alaihi wasallam so wọ́n á ṣe Allahu Akbar ṣé wàá rí níbi ìrun ká kírun sókù lára yìí ṣáà lè bọ́ bàtà àbá lè bọ́ bàtà ó wà optional tó bá wà lè bọ́ bàtà tó bá wà lè má bọ́ bàtà ṣó ti wá tó bá wà lè bọ́ bàtà tó bá wà lè má bọ́ bàtà ṣáà wà lè ṣàlá bá lè ṣàlá ká ṣàlá ló dájú ká ṣe àlá ni káwa náà wà mímọ́ nígbà tẹni tí a fẹ́ gbé sí sàárè tó ti wà mímọ́ káwa náà ta fẹ́ kírun sí lára torí the last respect ta fẹ́ fún náà nìyẹn ààrẹ tó fún lọ́la mọ́ ṣáwọn obìnrin lè kírun pẹ̀lú wa wọ́n lè kírun pẹ̀lú wa àfi tó bá ń ṣe nǹkan oṣù tí ò bá nírun àbí tó bá ṣẹ̀jẹ̀ bímọ lọ́wọ́ tí ò bá nírun bẹ̀ẹ̀ èyí tó bá nírun káwọn náà ṣáà làkájọ kírun sókun yẹn lára káwọn náà fọ́ọ̀mù sáfù tiwọn náà lẹ́yìn ṣẹwárí tá bá ti wá ń kírun kábàrà 4 ni kábàrà 4 nínú tá a fẹ́ kí o kábàrà 4 tá a sì fẹ́ kí yẹn kò ní rùkù kò ní sùjú
so kábàrà alákọ̀ọ́kọ́ a kà suratul Fatiha, kábàrà ẹlẹ́kejì a ṣe sọ̀látù fanabi sọ̀látù Ibrahimiyya sí ni, kábàrà ẹlẹ́kẹta a wá ṣàdúrà fókù yẹn, oye kábàrà ẹlẹ́kẹrin a ṣàdúrà fún gbogbo mùsùlùmí adé salama salamu alaykum wa rahmatullahi lórí ìdúró bẹ́ẹ̀ náà ó ti tán nìyẹn, so adé máa gbé òkú lọ sí ààyè tó fẹ́ sùn sí, kọ́lọ́n jọ kó ṣàánú wa. Ìpele ẹlẹ́kẹrin tó wá kàn bẹ̀ òun náà ni sísin òkú, àti kírun àti wẹ̀ àti fàjọ sí lára àti kírun sí lára àfẹ́ wá sí sínú sàárè. So tá a bá fẹ́ sin òkú sínú sàárè a gbọ́dọ̀ make sure pé sàárè tí wọ́n gbẹ́ ṣé ó wà ní bó ṣe yẹ kó wà, torí òkú yẹn gbọ́dọ̀ fẹ́ gbẹ́ ọ̀tún báyìí fi lélẹ̀ kó dẹ̀ fèsì kíbla ni, ẹ̀dẹ̀ gbọ́dọ̀ gbẹ́ sàárè yẹn ní fọ́ọ̀mù bẹ́ẹ̀ ni. Tí èsì pé ẹ ti gbé ẹ tó yẹ pé ó tako bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ni lára àǹfààní tó wà ń bi kíyàn lọ sìnkú sí tẹ́ni yẹn, lára àǹfààní tó wà ń bẹ̀ nìyẹn, torí ó ti ní protocol bọ́n ṣe ń sin òkú yẹn bọ̀. Wọ́n jẹ̀ ti ní àwọn nǹkan tó ti ṣe síbẹ̀. Bẹ́ẹ̀ ni so protocol yẹn náà ló máa tẹ̀lé, lára àǹfààní tó wà ń bẹ̀ nìyẹn. Àtẹ́kọ́ tó bẹ̀rẹ̀ sí gbé ìtẹ́ yẹn kalẹ̀ gan wọ́n ti wo gbogbo tó yẹ kán wò. Bẹ́ẹ̀ ni wọ́n ti wo gbogbo ẹ̀. So sàárè tán fẹ́ gbẹ́ yìí ó gbọ́dọ̀ fi ẹ̀gbẹ́ ọ̀tún fi lélẹ̀ á dẹ̀ fèsì kíbla báyìí máa ṣe nìyẹn. So ìyẹn ti lọ bẹ́ẹ̀ yẹn, tán bá ti wá ṣe bẹ́ẹ̀ wọ́n á tó pákó sí, wọ́n á lùsì àwọn okùn yẹn lára ẹ̀ wọ́n á lùsì àwọn okùn yẹn láti gbé sínú sàárè, wọ́n á tó pákó sí, wọ́n á da yẹ̀pẹ̀ sí. So kán tó wá kó ń bẹ̀ wọ́n á ṣe wáàsí fáwọn èèyàn, ó ti yé yín, wọ́n á ṣe wáàsí fáwọn èèyàn. Ẹ̀mọ̀gbọ́n máa sọ pé tẹ̀líkìn pé tí wọ́n bá bí ẹ́ sámọ́tà Rafiu ọmọ pé tán bá bèèrè lọ́wọ́ ẹ̀ pé ta lọ́lọ́run rẹ sọ pé kinní kan kò wúlò ń bẹ̀ yẹn mọ́. Kókù yẹn tó kú lànà bí ní ká ṣe tẹ̀líkìn, kì í ṣe nígbà tá a bá di sín la máa ṣe tẹ̀líkìn. Ìgbà tá a di sín yẹn ibi sàárì yẹn á ṣàdúrà fún àdẹ̀ṣe wáàsí fáwọn èèyàn ni. Ṣùgbọ́n kókù yẹn tó kú tá a bá wà ń bẹ̀ a máa ṣe tẹ̀líkìn fún, a máa pe la ilaha illallah la ilaha illallah. Kókù ni ọ̀rọ̀ yẹn wúlò. Bẹ́ẹ̀ ni ló wúlò. Kó tó kú ní wọn jẹ́ ìrántí fún. Yóò máa jẹ́ kódà oore ló máa jẹ́ fún pé kó tẹ̀ wí tó bá fi rí wí. Ṣe rí kẹ́límọ̀ yẹn bá ṣe ń pe la ilaha illallah ẹ̀mọ́ kó fi ẹ́ láhán. Bẹ́ẹ̀ni. Tó bá dásìkò tíyẹn bá fẹ́ jáde láyé wọ́n ló wúwo. Hasbunallahu wa ni'mal wakil. Wọ́n ní kọ́dà wọ́n mọ̀ pèsè ẹlòmíì létí báyìí pé ẹ pé la ilaha illallah àwọn kò ní rí wí. Bẹ́ẹ̀ni ọ̀rọ̀ Ọlọ́run fẹ́ kó wíwí ni ó lẹ́jọ́ tó fẹ́ rò nìyẹn. Ọlọ́run torí ẹni tó bá fi wí tó fi jáde tẹ́mi fi bọ́lá rẹ̀ kò lẹ́jọ́ mọ́. Ọ̀gá wa ṣe rí lè tẹ́ ẹ sọ yìí ọ̀pọ̀ àfáà náà ni ò mọ ohun torí táwọn àfáà bá mọ̀ ni wọn ò tún ní máa wí nígbà tó kù bá ti kú tán pé ẹ bá ń bí ẹ pé mọ́rọ̀ búkà. Torí múmẹ́ǹtì yẹn ẹ̀mí ti kó lára ẹ̀ ṣe rí ó dìgbà táwọn bá kó ń bẹ̀ kan tó dẹ́mi padà sí lára. Ọláyin Adéyínká a sì wá ń di sàárè yẹn àti kó ń bẹ̀ ipò òkú ló sì wà yẹn kò tí ì sẹ́mi lára ẹ̀ gbogbo ohun tá à ń sọ yẹn kò wúlò fún. Kò gbọ́ akàtẹ̀ ń wéèsì tọ́ wa à ń wéèsì táìmù wa ni. The only thing tá a máa ṣe ń bẹ̀ òun ni wípé ká ṣàdúrà fún then ká dẹ̀ ṣe wáàsí fáwọn èèyàn ń bẹ̀. Generally. Kóníkàgùn náà lè máa gbóhùn náà ń bọ̀ ń bẹ̀ yẹn. Ó ti yé wa nísìn. Ṣé ẹni kété tí gbogbo wa bá wá kó ń bẹ̀ tóníkàlùkù ń lọ lànàbì sallallahu alaihi wasallam sọ fún wa pé ìgbà yẹn ni wọ́n á lọ fi ẹ̀mí sí lára padà ń gbé dìde. Akànjẹ́ rí wíyà bó mo wà yìí ẹ ó ti débẹ̀ inú yẹpẹ ni. Ṣé ẹni bó ṣe fún yẹn wọ́n máa fẹ́ wọ́n á béèrè béèrè tán fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀. Kan tó béèrè béèrè wọn ni pé ṣé òun gbóhùn ẹsẹ̀ tó ń lọ àwọn ará ilé ẹ̀ nìyẹn o àwọn olólùfẹ́ ẹ̀ nìyẹn ti lọ́n ti wọn tí wọ́n ti fi wọ́n lẹ́m̀bì so ó wá kù wọ àtẹ̀sìn àtiwà àtiṣẹ́ eré tó ṣe so bẹ́ẹ̀ náà máa béèrè wọ́n bẹ̀rẹ̀ sí ní ìyẹn náà wá pè ní àyàtù tó fẹ́ bẹ̀rẹ̀ yẹn àyàtù barisakhiya náà pè ó wá bẹ̀rẹ̀ ìrìn àjò míì láti bẹ̀ yẹn ṣe ìdáhùn yẹn máa sọ pé kò sí kankan lẹ́yìn ikú sáré ihun tó wà lẹ́yìn sáré ju gbogbo náà sọ yẹn lọ ihun tó wà lẹ́yìn sáré ju sáré lọ lẹ́yìn ikú sáré kìíní. ẹni ó bá níṣẹ́ rí ńlẹ̀. bẹ́ẹ̀ ni sẹ́rí sáré yẹn dà gẹ́gẹ́ bí ààyè kan tó fẹ́ gbà lọ síbi àyàtò ibi ìṣẹ̀mí mi ni. ó yé nísìn wọ́n á gbéyàn sínú sáré yẹn ìyẹn ó wà tún gbàbẹ̀ lọ sínú ìṣẹ̀mí mi. torí ìṣẹ̀mí yẹn náà pè ní àyàtú barisakhiya àwọn Yorùbá máa ń pè ní ìṣẹ̀mí agbedeméjì ayé ọ̀run kì í ṣe agbedeméjì ayé ọ̀run táwọn wòye o ìyẹn yàtọ̀. So ẹni tẹ́ ń ṣe tẹ̀líkìnì fún tí ẹ̀mí ò ti sí lára ẹ̀ kò wúlò fún ìgbà tẹ́mi fẹ́ bọ́ lára ẹ̀ náà fẹ́ ká ṣe tẹ̀líkìnì fún a mọ̀ pé láìláì lára sí tọ́lọ́run bá ti ní kó rí wí gbogbo kàátọ́ ẹ̀ ó ti parẹ́ nìyẹn kò ní ìbéèrè kan tó fẹ́ dáhùn lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n tí ò bá ti rí wí àfi káwọn tó fi lẹ̀ kí wọ́n ṣe ohun tó dáa fún lórúkọ ẹ̀
wọ́n lè gbẹ́ kànga, wọ́n lè gbẹ́ bọ́hò, wọ́n lè máa ṣe sàárà lórúkọ ẹni yẹn. Ó ń kírun, ó ń gbàwẹ̀, ó ń ṣe dáadáa, kò túmọ̀ sí pé kò ní kùdìẹ̀kudiẹ tí yóò jẹ́jọ́ ẹ o. Tọ́lọ́run bá dẹ̀ ti sọ fún yàn pé wá o lẹ́jọ́ tó fẹ́ rò, iná yá nìyẹn o. Wọ́n sọ bẹ́ẹ̀ àbí àwíjàre wo la fẹ́ wí wájú Ọlọ́run. Kí ló báwo ló ṣe fẹ́ rò ó wà wájú adájọ́ ẹnu ẹ̀ ń gbọ̀n káwá sọ wájú Ọlọ́run. Ṣùgbọ́n àwọn tẹ́ni yẹn bá fi ilẹ̀ tó bá jẹ́ ní ire, wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe sàárà. Àìmọye òkú tó ti lọ tí ò rẹ́ni ṣe sàárà fún, àìmọye òkú tó ti lọ tí ò rọ́mọ ṣàdúrà fún, kò rẹ́bí ṣàdúrà fún. Gbogbo wọn pátá lókun mùsùlùmí Allahumma ghfir lahum warhamhum wa'afihim wa'fu anhum wa akrim muslim wa wasi' madkhalahum waghsilhum bil ma'i wal thalji wal barad wa nakkihim min adh-dhunub wal khataya kama yunaqqa ath-thawb al-abyad min ad-danas. Allahumma abdilhum daran khayran min darihim wa ahlan khayran min ahlihim wa zawjan khayran min azwajihim. Allahumma alikhum ma'a alladhina an'amta alayhim min an-nabiyyin was-siddiqin wash-shuhada'i was-salihin wa hasuna ulaika rafiqa. Allahumma لا تحرمنا أجرهم ولا تفتنا بعدهم برحمتك يا رب العالمين آمين. Àtẹni tó rántí ṣàdúrà tó rẹ́ni ṣàdúrà fún, àtẹni tí ò rẹ́ni ṣàdúrà fún lókun mùsùlùmí tí wọ́n wájú Ọlọ́run. Àdúrà tá a ṣe yìí kọ́lọ́run jọ̀ọ́ bá amúládẹ́ lọ́ba ogun wọn. La hawla wala quwwata illa billah. Ó wá ṣe pàtàkì fọ́mọ láti máa ṣàdúrà fún yẹ àbí bàbá ẹ̀ ní gbogbo gbà. Ìyàwó ń kọ́ fọ́kọ. Kíyàwó máa ṣàdúrà fọ́kọ ẹ̀ gbogbo gbà, kọ́kọ́ máa ṣàdúrà fún ìyàwó ẹ̀ gbogbo gbà, kọ́mọ máa ṣàdúrà fún àwọn bàbá ẹ̀. Ifun tó bá jẹ́ ọmọ ló lọ káwọn òbí ẹ̀ máa ṣàdúrà fún. A kì í gbàgbé òkú sínú sàárè torí wọn náà ń lọ bẹ ohun tó bá ṣe lẹ́yìn wọn ni àwọn ọmọ tiẹ̀ náà ò ṣe fún wọn náà. So tó bá ti wá rí bẹ́ẹ̀ àti wá ṣe wáàsí àṣẹ ògbẹ ìyẹn ti lọ ṣe wá níbi wáàsí táwọn àáfàá fẹ́ ṣe fókù àbí tó fẹ́ ṣe fáwọn èèyàn torí wáàsí ò wúlò fókù mọ́, àwa tá a wà ń bẹ̀ ni wáàsí máa wúlò fún. Nǹkan kan wá wà tó yẹ káwọn àáfàá máa ṣe níbi jànáza tí wọn kì í ṣe, wọn fi bẹ́ẹ̀ ṣe. Kí nìyẹn sà? Òun lọ̀rọ̀ ogún pínpín. Òun lọ̀rọ̀ ogún pínpín. Wáàsí tán bá ti ṣe wáàsí ìbẹ̀rù Ọlọ́run fáwọn èèyàn tán ti júwe Ọlọ́run fáwọn èèyàn torí àyè tẹ́rù ti máa ń bá àwọn èèyàn jù náà nìyẹn. Ẹ wà á rán wọn létí pé tọ́ ogún pípé ogún mùsùlùmí òun pẹ́lẹ́ o, ẹ yanjú ogún tó bá fi ilẹ̀ o, tó bá lọ́mọ tó níyàwó tó lọ́kọ tó ní bàbá tó lẹ́gbọ̀n tó lábúrò tó níyà, ẹ ṣàlàyé ń bẹ̀ bọ́n ṣe máa yanjú ogún yẹn fún wọn. Ọ̀gá wa ẹ ṣe rí nínú ọ̀rọ̀ mi tá a tún ṣàgbéyẹ̀wò ẹ̀ ogún pínpín yẹn àfi ká ṣàlàyé ẹ̀ náà ó ṣe kókó. Ṣàlè ṣàlàyé ogún pínpín yẹn tán ṣá ó kẹnu ṣùgbọ́n ibi tọ́lọ́run bá ní ká sọ dé torí a kì í fìdí igi pín ogún Islam. Ẹ jẹ́ a fi ṣe tọ́píìkì mi torí kìíní yẹn ìdígi ààrẹ ìdígi mẹ́fà ràn ní ìdígi báyìí la máa pín ìdígi yẹn a kì í fi pín inú Islam. Àṣà Yorùbá ni tó bá jẹ́ nípa ẹni tó kú mùsùlùmí ni kírun ni àwọn tó filẹ̀ mùsùlùmí ni wọ́n. Ẹ̀sìn láfi pín ogún ẹ̀ kì í ṣe digi kò ní jẹ́ digi. tó ìyá jẹ́ ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn. So àwọn nǹkan tá a fẹ́ kàn wà fáà ṣe ń bẹ̀ nìyẹn níbi tán bá ti ṣe jànásà yẹn tán ibi wáàsí tán ti ṣe wáàsí ìbẹ̀rù Ọlọ́run ẹ júwe ogún fáwọn èèyàn pé ogún pínpín ó ṣe pàtàkì o, ẹ pín ogún ẹni yìí ẹ má fi falẹ̀ kẹ́ ẹ dẹ̀ pín bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ibẹ̀ lólórí ẹbí bá ti mọ̀ bóyá òun lógún tóun fẹ́ gbà bóun lógún tóun fẹ́ gbà tí wọ́n máa lọ fọkàn balẹ̀ ń gbé ṣẹ̀bẹ́gbọ́n mi ló kú màá jogún ẹ̀ àbábúrò mi ló kú tẹ́ni ẹ̀ bá fi bímọ tó jẹ́ sí pé ọkùnrin wà náà ọmọ tó bí àtàbúrò àtẹ̀gbẹ́ni tó kù wọn lógún tán fẹ́ jẹ o. Ó parí. ká mọ̀ wá so lórí ẹbí ọkùnrin kódà kó jẹ́ ọkùnrin ẹ̀yọ̀kan ló wà náà ọmọ ẹni yẹn ẹ̀gbọ́n ẹni tó kù yẹn ò lógún kan tí ó jẹ mọ́ àbúrò ẹ̀ ò lógún kan tí ó jẹ mọ́. àfi ká torí àwọn ará ilé náà ṣùgbọ́n ìyẹn dọ̀rọ̀ ọjọ́ mi inshallah inshallah. So ìpele ẹlẹ́karùn-ún náà láti yanjú yẹn abẹ́lẹ́kẹrin láti yanjú yẹn náà tọmọ ọmọ kékeré bá wá kú báwo la ṣe ń ṣòkú tiẹ̀. Ìyẹn ọmọ tíflù ìkókó ó kú lọ́jọ́ tá a bí báwo la ṣe ṣe. Ọlọ́run ṣàforíjì fún wa o. Àmín àmín. Ẹlòmíì ti gbé ọmọ sí páálí lọ sọ. Bẹ́ẹ̀ ni torí ó kú rárá o bó ṣe kú yẹn àwẹ̀ o bá a ṣe wẹ òkú tán nísìnyí náà la ṣe máa wẹ̀wù náà. Bá a ṣe wẹ tàgbàlagbà. La ṣe wẹ̀wù náà. Adolf a sì faṣọ sóhun náà lára. Ọlọ́run ṣàforíjì o. Ọlọ́run foríjì wa o. Ọlọ́run ṣàforíjì o. Kódà ṣe fẹ́ gbọ́ ọ̀ranyàn ni. Torí tẹkùntẹkùn lẹ̀ lórí gbogbo àwẹ̀ ṣe bá kan àwọn èèyàn ló ti jì sọ́fìn eléyìí ni mo ṣe ń gbé Ọlọ́run kó wọlá inú àwẹ̀ táwa yìí kó ṣàforíjì o tí gbogbo àwọn tá a bá ti jì sọ́fìn irú ẹ̀. Bẹ́ẹ̀ ni àmì afa ní ìdá wúlidà hayyan thumma mat wọ́n bi lóòyẹ̀ kò wá pẹ́ ó dẹ̀ jáde láyé bẹ́ẹ̀ ìkókó ni
bóyá ọjọ́ tán bí náà ni some hours ó give up or some days back ìgbà tí wọ́n bí ó give up a máa wẹ̀ bá a ṣe wẹ̀ òkú àgbàlagbà ni a dẹ̀ faṣọ sóhun náà lára a sì kírun sí lára a dẹ̀ sìn. ọ̀pọ̀ èèyàn mélòó ni wàá ń kírun sí kòkó lára mọ́. ọ̀ranyàn ni ọ̀ranyàn ni gbogbo àwa tá a bá ti wá jì síbẹ̀ tá a fún ọmọ yẹn lẹ́tọ̀ọ́ ẹ̀ tó fi lọ bọ́ lọ́hùn kọ́ lọ́hùn jọ kó ṣàmójúkó fún wa. ìwọ náà tọrọ àforíjì ni o èmi kọ́ mo fẹ́ bẹ́ẹ̀ tọrọ ẹ o èmi náà ti ń tọrọ tèmi o torí ẹ̀tọ́ ẹ̀ ni ta gbọ́dọ̀ fún a fún so a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ fún ṣùgbọ́n tó bá yín pé oyún tó já sí pé ó wálẹ̀ ni wọn ò tí ì bí kò ì tásìkò tó yẹ kàn bí bóyá ó ti wá pọ́mọ 4 months ṣe máa pé tóyún bá ti pé 4 months ẹ̀mí ti wà lára ẹ̀ ó ti di èèyàn so tí oyún oṣù mẹ́rin tí ẹ̀mí ti wà lára ẹ̀ tó bá wálẹ̀ tàbí oṣù 5 àbóṣù 6 àbóṣù 7 oyè nísìn ó bá wálẹ̀ Ọlọ́run àbẹ̀ gbogbo ẹni tí irú ẹ̀ ń ṣẹlẹ̀ sí bá wa mú wọn dúró bá wa mú wọn dúró bá wa mú wọn dúró torí ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ihun tá a máa ṣe ni wípé àáwẹ̀ òun náà àáwẹ̀ oyè nísìn torí pé mi ti wà lára ẹ̀ a máa wẹ̀ a fa aṣọ sí lára but aṣọ tí ẹ tá a máa fi sí lára àwọn aṣọ tán bá rà fún yẹn a wọ̀ fún àwọn ṣọ́ọ̀nù kankan yẹn a fi wé so a wà sọ lórúkọ a dẹ̀ kírun sí lára ìyẹn ti kú òkú ẹ̀ ló wálé ayé so báyìí máa ṣe nìyẹn inshallah. ìyẹn ti kú òkú ẹ̀ ló wá sílé ayé. bẹ́ẹ̀ni so a wà forúkọ sí a fún lórúkọ kò sí ohun tó jẹ́ ká fún ní ìta fún yẹn ju wípé ẹ̀mí ti wà lára ẹ̀ lọ ó ti dèèyàn ṣùgbọ́n tó bá yẹ pé èyí tó já sí pé ó kéré sí oṣù 4 oyún tó kéré sí oṣù 4 kò tí ì tó oṣù 4 tẹ́mi ò tí ì dára ẹ̀ ẹ̀mí ò tí ì dára ẹ̀ oyún yẹn wá wálẹ̀ ṣẹ̀rí yẹn tiẹ̀ a ní kírun sí lára torí kò tí ì dèèyàn ẹ̀mí ò tí ì sí lára ẹ̀ ohun tá a kàn tẹ́ máa ṣe ni pé aṣọ lákàtẹ́ ẹ̀ máa ń fi wé a faṣọ wé a dẹ̀ lọ gbẹ́ kòtò lórí àwọn ṣọ́ọ̀lù yẹn náà bẹ́ẹ̀ni so a wá ṣàdúrà fáwọn òbí ẹ̀ a ṣàdúrà fáwọn òbí ẹ̀ tàlákọ̀ọ́kọ́ yẹn náà tá a kírun sí lára ọmọ òpó ńlò yẹn náà a ṣàdúrà fáwọn òbí ẹ̀. àwọn wo ló gbọ́dọ̀ sìn yẹn náà torí ayé tó ti le náà sá o. ṣe rí ibi tá a tẹ̀ ti bára wa yìí lágbára díẹ̀ èèyàn ò ṣe trust mọ́ gan sí wàhálà èèyàn ò ṣe trust mọ́. ẹ ti gẹ́ẹ̀tì nǹkan tí mò ń sọ. àwọn ṣe rí náà mo fi sọ fún yín pìlẹ̀ pé kò sábúrú nu kíyàn nífẹ̀ẹ́ èèyàn ṣùgbọ́n aburú ìfẹ́ ni wípé àìmọye ẹni tó nífẹ̀ẹ́ èèyàn tó ti fi ìyàfẹ́ jẹ́ ó wá ṣòro fún yes ó wá ní trust issue ó ṣòro fún láti nífẹ̀ẹ́ lómi ó ṣòro fún láti trust èèyàn kì í ṣẹjọ́ ẹ o wọ́n ti fojú ìfẹ́ tó ní sí wọn fi gbolẹ̀ ni ló wá nílá láti nífẹ̀ẹ́ lómi ó nílá láti trust ẹ lómi torí ó ti trust èèyàn wọ́n ti jàǹbá ẹ̀ kò àti wá trust èèyàn wá nílára àwọn èèyàn ni ẹ o àwọn èèyàn ni ẹ o wàláì ìṣesí àwọn èèyàn ni ẹ o kọ́lọ́hún kó ṣàjọ kó ṣàánú wa ni kọ́lọ́hún jọ kó ṣàánú wa ni ó ń ṣẹlẹ̀ dáadáa ṣe irú bẹ́ẹ̀ yẹn ẹni tó bá bẹ́ bàbá ọmọ yẹn la fẹ́ kó ṣe nǹkan ẹ̀ fún rẹ̀ ṣùgbọ́n tí ò bá wá mọ̀ ń pa ẹ̀ pẹ̀lú gbogbo ohun tá a ti wí yìí ó yẹ kó lè mọ̀ ń pa ẹ̀ láti ṣe fún rẹ̀ ìhun náà ló lè ṣe fún ẹ̀ lẹ̀mí àlè fúyẹ́ torí ẹni tí nǹkan ẹ̀ sọnù nìkan lára ẹ̀ mọ́ o gbogbo àwọn tó wà ń bẹ̀ kò sí ìta rẹ̀ mọ́ ń bẹ̀ o suspect ni gbogbo wọn so láti lè clear mind ẹ̀ wọ́n náà ní kò palẹ̀ mọ́ nǹkan ẹ̀ kó ṣe nǹkan ẹ̀ fún rẹ̀. kò ní sí pé àbó ṣó dẹ̀ ṣe tó bá dẹ̀ mọ̀ pé ẹ̀mí ẹ̀ ò gbé pa àwọn àfà tẹ bá jọjọ́ rẹ̀ àbẹ́ nìkan tó jẹ́ mùsùlùmí tẹ jọjọ́ rẹ̀ tó ń bá ń pa ẹ̀ kán bẹ́ẹ̀ ṣe ẹjọ́ lọ kírun sí lára dúró tí wọ́n ẹjọ́ ṣe bó ṣe yẹ kẹ́ ẹ ṣe ni so wallahu ta'ala wa sallallahu ala nabiyyina Muhammad wa ala alihi wa sahbihi ajma'in subhanaka Allahumma bihamdik nashhadu an la ilaha illa anta wa nastaghfiruka wa natubu ilayk. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Àfáfàtì látìgbà tá a ti bẹ̀rẹ̀ àwẹ̀ tá a ti ń bá àbọ̀ n fẹ́ lè sọ pé jànáza yìí ló tún jẹ́ ó rẹ̀ mí sí pé bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn mo ti ń fẹ̀mí practicalize pé ìjọ kan ni wọ́n sì ṣe àwa náà báyìí tí wọ́n mọ̀ dárò lẹ́yìn wa táà ní lè sọ pé má mú fóònù mi o má ṣe kíní kan kọ́ lọ́hún fi rọ gbogbo wa lọ́rùn nígbà tó bá máa jẹ́ mo mọ̀ pé bẹ́ẹ̀ ló ṣe máa ṣàwọn ará ilé náà gbogbo etí tó gbọ́ eléyìí tí yẹn ò ní di o gbogbo ojú tó wò ojú yẹn ò ní fọ́ o ọwọ́ tẹ fi ń type kọ́mẹ̀ntì àti ṣíà ètò yìí nítorí pé iná fẹ́ gba ládá àwa náà fẹ́ gba ládá la fi gbé ilé ìkalẹ̀ o kì í ṣe pé bóyá ẹnikẹ́ni ló fún wa lówó gbogbo wa náà lájọ máa gba ládá rẹ̀ lágbára Ọlọ́run bàbá mi fáǹfààní ẹlòmíì tó tún máa ní nǹkan mi tó fẹ́ bèèrè pé ẹ̀sà mo gbọ́n gbà tẹ́ ṣàlàyé o ṣùgbọ́n
tó bá tún wá jẹ́ pé báyìí ni àbí báyìí nǹkan tẹ́ ẹ tún máa láǹfààní àti tọ̀mọ́lẹ̀ sí fún wọn ẹ bá wa yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín sà. 08026261987 08026261987. ẹ bá mi dá orúkọ yín. Èmi náà lọmọ ìyá yín, orúkọ mi ò yí padà o, Fatihu, wọ́n ti ní kí n fi Yorùbá wí. ẹ fi Yorùbá pè é. Fatih Àyìndé Lárúbáwá lẹ lò Adésínà. yẹn. Fatih Lárúbáwá ni. Fatihu Àyìndé Adésínà. Ọlọ́run jàre pẹ́ sà.